Education is the pivotal key to national development. At Darul Nahim International Nursery, Primary and Secondary School, your kids are divinely, morally and intellectually transformed for a better tomorrow. And with resourceful and competent teaching staff, conducive learning environment, well-equipped library, standard computer room and hospitable boarding facility, Darul Nahim International Schools stand as a reference point for others. The school also provides intensive Quranic memorization classes for students, while English and Arabic languages are better used in the training of these promising young lads. Feel the pulse. Our future is bright and certain at Darul Nahim International School. Did you hear that? Now, quickly rush down to pick admission form for your child at Darul Nahim International School at 8 Ibijokeoke Street, Jemi Alade Estate, Isheri Olofin, Lagos, or call 006-319-8562 or 002-816-0957 or email darulnahim@yahoo.com. Darul Nahim International Schools, tested, trusted, and reliable. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق وجعلتم منه قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله له فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون من شأن وما تتلو منه من قرآن ولتعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم. صدق الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الأولين والآخرين وشهادة عباد الله المتقين وأشهد أن محمدا عبد الله ورسوله سيد الأنبياء وإمام المرسلين خير من صلى وصام وقام وحج لله رب العالمين اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه أمهاتنا الطاهرات وعلى جميع من تبع سنته وسلك مسلكه وانتهج بمنهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته. léyìí tí jẹ́ òdodo ọ̀rọ̀ òun ni pé àsìkò tí a sọ bá bẹ̀rẹ̀ tá a dẹ̀ láníyàn láti bẹ̀rẹ̀ àsìkò náà ká bẹ̀rẹ̀ mọ́ ìyọ̀ǹda Ọlọ́run ò sí lásìkò náà láti bẹ̀rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ gùn mọ́ kódà kò sì gbọ́dọ̀ pẹ́ torí sábà pé lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó yẹ kí a ti fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ kí àwọn tó bá ní contribution kí wọ́n ti máa dá sí kí wọ́n ti sí àyè kalẹ̀ fún níbèrè kí wọ́n ti máa béèrè. jama adúpẹ́ fọ́lọ́run kí ni ó jẹ́ adúpẹ́ ọba tó fẹsẹ̀ wa lé náà ìfẹsẹ̀ wa lé náà eré ọ̀nà wo ọ̀nà ẹ̀sìn islam wo islam tọ́tọ́ làwa wà lórí ẹ̀ gbogbo ní tí máa ń ṣe islam tí o bá ti ṣe ala dawil kitabi wa sunna tí o ṣe kọlọ̀n tí ní kò ṣe tí o ṣe bá nábi ti gbé kalẹ̀ ẹkùn ní ìrọ̀dùnú kò sí lójú ọ̀nà ẹ̀sọ́ fún kò sí lójú ọ̀nà ọ̀nà tí ẹ̀fún rẹ̀ ní ń tọ̀ kì í sọ̀nà tọ́lọ́n àti tànẹ́bì àwọn dúpẹ́ fọlọ́n jama lórí ipa wà lórí alkitabu wa sunna alẹ́ ń gbìyànjú lórí abẹ́rẹ́ wọn bá lè fi ọlá èèyàn wà nìkan èèyàn ń ṣiṣẹ́ tọ̀ kò tún máa pọ́nà tẹ́wọ́ gbà ó ọlọ́nkọ́ tẹ́wọ́ gbà fún wa ọlọ́nkọ́ tẹ́wọ́ gbà fún wa. ìdúró sọ̀rọ̀ ń bí lẹ́ni ní irú ọ̀rọ̀ báyìí ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ń jẹ́ ọdún kẹrin tí ń já sí pẹ̀lú eléyìí mẹ́ta ti kọjá. àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe kí ló bí nínú tí àwọn àfẹ́sìn tí wọ́n ṣe ìyapẹnulẹ́lẹ́rí ní ìyapẹnu tó yanjú òun ni pé ọdún Christmas àti ìtẹ́ ń pè ní ọdún tuntun ní January 1st ṣé ọdún ni àbọ́dúnkọ́ ọkọ́kọ́ kílíà pé kìí sọdún nínú Islam ẹnìkan ò dìbẹ́ẹ̀tì pé ọdún ni kìí sọdún ní gbogbo àwọn àbá àtúnwápanukọ̀ lẹ́lẹ́rí ọ̀dà tí ẹ bá wá kí wàá dáhùn àbá ní dáhùn tí a bá fún wa lóúnjẹ ájì àbá ní jẹ tí a bá késo kalẹ̀ káwọn jẹ àbá ní jèso wọn ọ̀dà tí a bá ní ẹ bá ń pẹ́ran tá a bá wọn pẹ́ tí a bá wọn pẹ́ran tó jẹ́ ọjọ́ kírísímàsì àbí 1st January ájẹ bí àbá ní jẹ bí àwọn aládùúgbò ṣe bísímìláì sí àmẹ́rin ọdún ni wọ́n pè ájì àbá ní jẹ ọ̀rọ̀ ní tí àwọn afá dìbẹ́tì ẹ̀lọ́kànrin ká tó sọ pé ìlú táwa wà yìí àwọn tá à ń bá ṣe mùsùlùmí ibẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ fún wọn pé kò sí láì fi ẹ lè jẹ ẹran ọ̀hún kò sí láì fi ẹ lè jẹ wọn ọ̀hún kò sí láì fi ẹ lè jẹ so ọ̀hún wọ́n ti ń jẹ́ tẹ̀tẹ̀lẹ̀ kẹ́ tó fún wọn fatiwa kọ́dà wọ́n gbọ́ fatiwa náà yìí wọ́n tó di chọ́ọ̀chì ìjọ náà. ibi wọ́n gbọ́ yé léwu ni àwọn afá àti lọ́dà àbí ẹ̀ bá ti jẹun ìrìn àti kọ́ àwọn àti náwó ni ṣèbí ẹ̀ka lọ́ọ́ sì náwó lọ́nà náà ni. gbogbo àwọn àfẹ́sìn láwọn afá àsúnà gidi táwọn dé bá kí iṣẹ́ ti dárò náà yìí tó bẹ̀rẹ̀ bó ti bẹ̀rẹ̀ yìí wọ́n ṣe ìgbìyànjú tipa tiwa ìkárú ẹ̀ àwọn ìgbìyànjú wọn ni wọ́n ṣe wọ́n dá àwọn káàpù kalẹ̀ tí wọ́n sa àwọn èèyàn kúrò nígboro wọ́n sa wọn lọ sí ẹ̀yìn ìlú wọ́n máa lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn tó bá ti di December 23-24 mùsùlùmí tẹ̀sí báyé ti tán lù wọ́n ti wà lẹ́yìn ìlú tí wọ́n sì kó àwọn àfáà súnádà síbẹ̀ tí wọ́n máa tó àwọn èèyàn lọ ó di January 3-2 kan tó darí
gbogbo àwọn aburú wọn yóò ní sojú wọn. ọ̀dà ikú àti wọ̀ kẹ́yìn ìlú kọ̀ọ̀kákàǹkù ẹjẹ́ wa náà máa sì dánilẹ́kọ̀ọ́ ká máa sà wọ́n látàgùn 6 àbọ̀ àárọ̀ ká máa tú wọn lẹ̀ lágùn 6 àbọ̀ alẹ́. ọ̀dà kí ni a máa ṣe ìtọ́ bá ti dàrú nínú ọ̀rọ̀ ẹ̀sìn táwọn àfáà ń ṣe yàtọ̀ lélẹ́rí táà sí ibi ti tì sí ẹjẹ́ kúkú máa yanjú ẹ̀ ká máa mújọ àkọ́kọ́ àtijọ́ kejì ká máa yanjú ọ̀rọ̀ tó yanjú ọ̀dà àwọn àwọn ọlọ́mọ ké sí àwọn máa ké sáwọn àfáà tó bá yanjú tẹ̀sìn yé. báwa bá rí pé àfáà kan bẹ tí màá rí ọ̀yanjú àbẹ́sẹ̀ dàrú wọn lọ́wọ́ àníjọ́ wá tọ́ba wá àfọ̀nláyé ńtọ́ dàrú wọn lọ́wọ́ kọ́ sọ́ gbogbo ẹni tẹ́ ń sọ wọn ò rí bẹ́ẹ̀ tọ́lọ́ tẹ́lẹ̀ bó ti rí rè àwọn àbọ̀ sì wà ń kalẹ̀ tí wọ́n sọ fún bọ́dà bẹ́ẹ̀ ní pé kí ni yóò yẹ yín ó dàrú ni àlàyé rẹ̀ yóò wá kó mi lẹ́ni tí ìsìlámù ó yé tí mọ̀nà ó yé tí ó wà kùsọ́dọ̀ rẹ̀ bí ọgbà tọ́lọ́ lè yéèyàn kéèyàn má gbà. ìyẹn ló bí kọ́nfẹ́rẹ́nsì wà yìí dọ́tà bẹ́ẹ̀ àkànní ọ̀yá àti ń sebọ̀ tọdọọdún tábàlẹ̀ ti fẹ́ ṣe àwọn táwọn ti tálíkà ni wọ́n á lówó á sọ fún jẹ́mọ́ pé kálukú dáná tí ó jẹ wálé nìkan ò ní fún yín lóúnjẹ o àwọn kàdé ṣe wá sí lásán ní ẹ̀ ní fún yín lóúnjẹ kálukú ó sì gbóúnjẹ lọ́wọ́ kálukú ọjẹ wọn yóò jẹ wọn ọ̀sán wọ́n máa ń gbá abẹnú kò pé ẹjẹ́ àṣọ odidi iṣẹ́ odidi ẹ̀kọ́ àwọn afúnni topic tí a máa pè ní conference ìyẹn ló fi jásí pé tí a bá sọ̀rọ̀ lọ́wọ́ fàyè ilẹ̀ ẹni tó bá ní tí ó sọ sí ẹni tó ní bẹ́ẹ̀ ló béèrè chairman náà wàá sọ communicate fún wa àbáyọrí tá a bá sọ chairman náà ka communicate fún wa communicate fún yóò máa jásí pé ẹnìkan kọ́ sọ gbogbo wa àtàwọn àfàtọ́ wà ní ìlàjọ sọ tẹ ẹ bá ṣàkíyèsí dáadáa ẹ máa ṣàkíyèsí ọdún náà ti ń pé èèyàn tẹ ẹ bá ṣàkíyèsí dáadáa ayé ń pè wọn àfà kan náà à ń mísì àwọn àfà mọ́ra wọn ni ẹni abáyé pé tí òtúnjọ tiwa náà á tún pè gbogbo ẹni tó bá rí kó ní tọ́fẹ́ sọ á tún pè ṣé ẹni bá ti ń kọ́ lẹ́tà sí lecturers bẹ́ẹ̀ là ń kọ sáwọn àfà tó dáńtọ́ pé ẹ máa bọ̀ bí lecturer bá jí ń ta ilé ẹ̀ dìde sí tọ́ba lè sọ́dà ẹ̀sọ́kọ́ sọ́dà lọ́dún yìí gan atúkọ̀ àwọn obìnrin dá sí nípè dájú tí ò ti takò ṣẹ̀rí ọlọ́mọ ọba àlekè ọlá táwọn náà wà náà họ́ọ̀lù tí wọ́n ń wò wá bá a ti ń sọ yìí tọ́lọ̀ ọkà àwọn náà tọ́ba dé ìrọ̀lẹ́ tẹni tí ó sọ̀rọ̀ láàrin tiwọn náà tá a máa gbọ́ táàfì ní rí àwọn náà ti ń sọ ti pé àwọn ní táwọn fẹ́ sọ wọ́n ti kẹ́kọ̀ọ́ ohun obìnrin gbígbọ́ sí ní àwọn afáàdì ìbéètì lórí ẹ̀ ó fi kàn fáwọn òfèmínú ọ̀ àjáza rẹ̀ ó fi kàn fáwọn abúfáàdì ọ̀ àjáza rẹ̀ àwọn afáàmì náà bẹ̀ tí wọ́n àjáza rẹ̀ ó ti di káwọn ló mọ̀ tẹ́lẹ̀ fún fi wàbí táàlì tàbálí wọn fún àmì kan ju bìkan lọ àlè lóko sí láì ìbáyọrí ẹ̀ wọ́n kà kọ́míníkì fún wa àwọn kọ́ta àkọ́kọ́ ṣe aṣọ pé àìsílámù lẹ́ asọ̀lì náà islam ló nígbà tá ń lò yìí wọn wá yanjú ọ̀rọ̀ pé bí kí la yanjú tẹ̀lé gbọ́rọ̀ bá dàrú kí la fi yanjú ẹ̀ kò sí gbígbà tí lè wò kó burú tó islam náà ni wọ́n máa yanjú ẹ̀ wọ́n yanjú ẹ̀ fún wa. ẹlẹ́ẹ̀kejì kí la sọ bẹ́ẹ̀ kayfa yanbaghi an yakuna al-muslimu fil mujtama bóò la ti fẹ́ kí mùmínì ó jẹ́ láwùjọ bóò la fẹ́ kí mùmínì ó jẹ́ láwùjọ ẹlẹ́ẹ̀kejì náà. ẹlẹ́ẹ̀kẹta al-islam wa bina'u ash-shabab báwo ni islam ti fẹ́ káwọn ọ̀dọ́ wí eléyìí wá ní ẹlẹ́ẹ̀kẹrin yìí tí ìmú ẹ̀ ní al-islam wa bina'u al-usrati al-mithaliyya islam àti báwo ni wọ́n ti fẹ́ kí ẹbí orí ẹbí tá a pè lẹ́bí ẹ̀sìn tẹ́lẹ̀ ní ó wo ẹbí òun kọ́ sí báwo ni islam fẹ́ kẹ́bí yẹn orí tí ń jẹ́ pé kọ́ńfẹ́rẹ́nsì tọdún yìí ọ̀rọ̀ ẹbí láàfihàn àwọn olùdánilẹ́kọ̀ọ́ mẹ́fà ni wọ́n wà táwọn chairman méjì tó yanjú tí wọ́n sì darí ìjòkó tí gbogbo àwọn àbá jàǹkàjàǹkà ẹlẹ́kọ̀ọ́ àwọn medical doctor wà níbí àwọn lọ́yà wà níbí àwọn ẹlẹ́kọ̀ọ́ rẹpẹtẹ wà níbí àwọn philosophy wà níbí tí kálukú náà máa dá sí pé bíu tẹ́mi rírè lábàáyọrí ẹ̀ wọ́n fi Al-Qur'ani àti Sunnah wọ́n fi yọ communicate jáde fún wa ọ̀rọ̀ ẹ̀bí la fẹ́ rán lọ́dún yìí kí n tó lọ jòkó bọ́ba sọ yìí kí wọn ò lè wálé ní ọlọ́mọ àti àlékún àdáfíà wọn ọlọ́lá wa aláàjì wa general Ṣáàdìlíyù ọlọ́nsọ́yà àwọn èèyàn máa pè wọ́n ní general Ṣáàdìlíyù awúsọ́yà mo lè dùn ní pété mi báwọn ọlọ́nsọ́yà lèmi wọn máa pè yín
ọlọ́ba sanwó lẹ́sàn rí ìdùn táwọn wá àwọn ní mọ́sálásí ní ọ̀dọ̀ wa ibẹ̀ láti ṣe tọ́wọ́ wọ̀ láyé káàkó yẹn sí ju mọ́sálásí náà lọ. nígbà ọdún tó lọ yìí náà bá tún wá nígbà wọn wá rí bí o ti pọ̀ táwọn èèyàn rí bí jòkó tí o ṣe tọ́lẹ́tì jẹ́rẹ́ àwa ní ẹ lọ wá bí tẹ́ bá máa lò tí wọ́n máa gba àwọn èèyàn torí bá wọn ti rí tẹ́lẹ̀ pọ̀ yìí bíbá yóò gba àwọn ẹlò wá họ́ọ̀lù pẹ̀lú ògbó ọlọ́run ikọ́ àwọn ọ̀ka láti máa sanwó họ́ọ̀lù náà họ́ọ̀lù tá a jòkó lè yìí àwọn ni wọ́n náwó ẹ̀ o kọ́lọ̀ bá wa san wọ́n lẹ́sàn rí ìyá tó sì ní họ́ọ̀lù yìí ní tí máa gbà lọ́wọ́ àwọn èèyàn kọ́ gbà lọ́wọ́ wa ọyọ tọlọ́hún sílẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ tànẹ́bì sílẹ̀ bẹ́ẹ̀ alájà wa adémójì tó níbí ọlọ́ba wa san wọ́n lẹ́sàn rí ọ̀dọ́ wa làwọn náà ti kíjì níjọba ẹ̀jẹ̀ méjọ bá a ti wá ní tẹ̀sìn ni àwọn náà yọ àyè tí ẹ̀sìn sílẹ̀ ọlọ́ba wa san wọ́n lẹ́sàn rí ìjọba ti ṣe conference yìí bọ̀ àyè gba donation débẹ̀ bẹ́ẹ̀ bá ti wá mẹ́tẹ̀ẹ̀ta tá a ṣe kọjá òní gbọ́ ká sọ pé ọ̀yá o ẹ wá donate o àkáàdì nàmbá wa rí àbáyé wọn bí àtijọ́ oyè jẹ̀mọ́ wa ní Daaru Naim pé conference tá a máa ṣe a máa dá owó rẹ̀ láàrin ara wa ẹni bá tẹ̀lé tó lè fún wa lọ́wọ́ láti ta a máa dá amákáwá bọ́ sí ká máa kó mú yẹ báyìí wá wọ́n jẹ́ adínà sùúrùra ọ̀sáyé yìí. ibi báyìí ọ̀rọ̀ ẹ̀kọ́ sámú ẹ̀kọ́ ẹ̀sìn sámú òun làwọn ará àgbàdo lẹ́sàn ọ̀sáyé rẹ̀ ìyẹn ní ó mú mi fi àsìkò yìí kí gbogbo ẹni tí jẹ́jẹ́ máa Daaru Naim bẹ́ẹ̀ látòlí bàbá wa chairman wa tí wọ́n jẹ́ chairman Daaru Naim lápapọ̀ aláàjì wa tí mi fi wà kàpọ́nlé dákọ̀ wọn aláàjì wa yóò ṣe òkànlò ọlọ́jẹ́ àríyìn pẹ́ ọlọ́jẹ́ mi yóò kù fún wa lábẹ́ bẹ́ẹ̀ mo kí bàbá wa fòwúrà lábẹ́ bẹ́ẹ̀ mo kí aláàjì wa dà olùdájúmọ̀ lábẹ́ bẹ́ẹ̀ mo kí gbogbo àgbàlagbà mọ́sálásí mo wá kí ẹ̀ ń tọ́ jẹ́ bàbá wa àgbà àwọn àfa mọ́sálásí àfa wa àgbà bàbá wa àgbà Fadilatu Sheikh Ishaq Muhammad ọlọ́jà yìí pẹ́ lábẹ́ tí yín mo ti gbogbo àfa mọ́sálásí mi ò yọ ẹnìkankan lẹ ẹkú ètò ẹkú náwó ẹkú nára mo wá kí gbogbo ọ̀dọ́ mọ́sálásí sẹ́wọ̀n pé bí ọ̀dọ́ bá ti tẹ́wọ́ gbaṣẹ́ ìmọ̀ ẹ̀yá ni àwọn àgbàlagbà ni wọ́n dákọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n tẹ́wọ́ gba iṣẹ́ tí wọ́n kàn fáwọn àgbàlagbà ní àbọ̀ iṣẹ́ tí wọ́n ní ṣe bí iṣẹ́ kárí mi kọ́ iṣẹ́ torí Ọlọ́run ni ẹ̀yàn bá dáwó àní kí kọ́ dáwó ẹ̀yàn ṣe wàhálà àní kó kú sẹ́ torí tí ń ṣe ń kò torí wá sẹ́ torí Ọlọ́run níbi iṣẹ́ Ọlọ́run ní ọ̀sán lẹ́sàn gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátá lọ́kùnrin lóbìnrin gbogbo yín pátá Ọlọ́run bá san yín lẹ́sàn rí gbogbo yín tẹ́ ń dá tọ́rọ́ tẹ́ ń dá kọ́bọ̀ Ọlọ́run bá san yín lẹ́sàn rí lásìkò yín náà mọ́ná ti àmìra wa alájà wa ẹni afẹ́ àti ìyá wa ní mo ṣe àwọn náà bẹ́ẹ̀ bí wọ́n ń gbàlejò lọ́wọ́ lọ́dọ̀ àwọn obìnrin àwọn náà dá ìmọ̀ ewu nígbà òde ìrọ̀lẹ́ àná àwọn ará àwọn àṣemítì lọ́dọ̀ mi àtàwọn sàmáyí àtàwọn àyá áádé ágbówó kò tó wọn ní kí ni òwò ni òtó níjẹ́ ọjọ́ ìṣòro ní ọ̀sán àtà níbi ni wọ́n máa dáwó ẹbá àwọn obìnrin lọ dáwó jù gbogbo náwó tó bá kú ẹrẹ sọ́rọ̀ àwọn obìnrin wọ́n bá rí sọ́rùn wọn àwọn nàbá ní ìmáàmù ṣe owó kò rí máa mú ní kó kiri ní ẹgbẹ́ nu kó mẹ́jà sọ nǹkan mi ìnáwó òun gan wọ́n fi mọ́tò gbogbo ẹ̀wá lónìí ni kọ́lọ̀mbà nǹkan wọ́n lè sàn rí ó lé 100,000 tí mo lé lù wọ́n lánàá lọ́sàn àná mo rí lù wọ́n tẹ́mọ̀ lọ́yẹ́jú yìí ẹ̀mọ̀ pé tálíkà ní àtẹ̀tẹ̀tẹ̀ ọlọ́wọ́ san ilẹ̀ sàn rí gbogbo yín pátá ọlọ́wọ́ jẹ́ sí rí àwọn àfáà wa tí a gbà lálejò sa'adata Dr. Abdulrahman Ahmed Al-Imam àfáà wa àgbà láti Riyadh gbogbo ẹ̀kọ́ wọn tí a kọ́ pátá lẹ́yìn pé wọ́n jáde Markaz first degree second degree PhD Saudi Arabia ní gbogbo ẹ̀ Jamiatul Imam nílùú Riyadh ní gbogbo ẹ̀ àwọn ni wọ́n jẹ́ chairman wa lẹ́yìn ọlọ́run bá wa sàn ilẹ̀ sáré níjẹta ni wọ́n ń sin máa wọn lọ ilé ọkọ àwọn àlejò tó wá bá wọn ṣèyàwó nulé wọn kọ ìtàn nulé tí wọ́n fi tẹ mọ́tò létí lánàá wọ́n kó ń lọrin láago 10 lánàá wọ́n délé yìí láago 6 àbọ̀rọ̀ lẹ́ pẹ̀lú ọdọ̀ ọlọ́run bá san ilẹ̀ sáré ọlọ́run jẹ́ àrí yín pẹ́ ọlọ́run jẹ́ àrí yín pẹ́ lábẹ́ bẹ́ẹ̀ mo kí lẹ́kṣọ́rà wa tòní tẹ́bá ti bá wa sọ̀rọ̀ tán lẹ́sìn làwọn èèyàn bá yé ń gbádùn wọn ṣéṣe kó ní tó ń bọ̀ ṣéṣe kó ní ọ̀wá ṣéṣe kó ní òníwá ní àà kí ló dé pẹ̀lú ṣe kó ní tọ̀ ẹ̀ ń ṣe ẹ̀ sì ní sí ọlọ́run ní jẹ́ ọtán táàbà fi lóṣù méjì nísìn á máa bọ̀ wọ́n ní Dr. Lukman Idris Shekoni ọlọ́ba fún wọn láti yọrí
ọlọ́ba fún wọn láti yọrí ẹni ó sì wọlé ó sì dàbí fílàní ọwọ́ lákọ̀ọ́kọ́ kí mi ó tún wá wá lùkọ́ lẹ́ẹ̀kejì àwọn tí wọ́n jọ wá ń sáré pé kọ́sà wá kí mi opportunity wa yẹn kájú jáde wọ́n bá kí wọn làwọn náà bá kí mi wọ́n bá fi ń yé mi pé àkántàntì house of assembly Lagos State ní o ẹ̀dẹ̀dẹ̀ kún orí mi ẹgbẹ́ lọ tóbi jàmọ́ wọ́n ti wá lọ́kọ̀ bí ẹ̀mí ẹ̀ta díẹ̀ mẹ́rin tẹ́mi ò tiẹ̀ mọ̀ wọ́n èmi sáà mọ́ òpin fúlàní wo ní jòkó ní ọ̀hún yẹn àtàwọn tí a ń yanjú owó èkó ni mo ní ẹ̀yà jẹ́ wọn máa gbọ́ wá sí ẹ má dààmú ẹ má béèrè kọ́pọ̀ lọ́wọ́ wọn ọlọ́wọ́ yarí ní pẹ́ ọlọ́wọ́ jẹ́ mi yóò kù fún wa sẹ́ẹ̀dí pé wọn ò ní gbéraga nígbà wọn ń bọ̀ fẹ́ràn náà lẹ́ẹ̀kan àwọn ni wọ́n ń dààmú pé lọ́wọ́jú ẹ̀ lẹ́yìn kí n tó ń pẹ́ bá fún wọn láyé wọ́n wá tó mẹ́fà bẹ́ẹ̀ àbí wọ́n ju bẹ́ẹ̀ lọ tí wọ́n wá yàtọ̀ ọ̀sẹ̀ntì ní ẹjẹ́ mẹ́mbà bẹ̀ tí wọ́n máa ń wá sí àpọ̀ wa wọ́n bẹ̀rẹ̀ tó mẹ́jọ lẹ́tà wọn ẹ̀sẹ̀ bí wọ́n hàn mí pé mẹ́mbà ọ̀sẹ̀ lè kí ló máa ń ṣe wọ́n ní wọ́n ń gbọ́ wá sí náà ni wọ́n á jẹ́ mi lójú àwọn òsì wọn wá ń da o àwọn òsì ayé agbọ́ wà ní súnà àwọn òsì àwọn ẹ̀sẹ̀ àwọn agbọ́ wà jálù súnà àwọn máa ń lọ ṣe jálà bí káàkiri ẹni tí ó ti jẹ́ fún wọn ni wọ́n ń wà àwọn eléyìí ń wá bí tí wọ́n ti rí mọ́nà ọlọ́run gbogbo tẹ́ ẹ bá ṣe láyé dá ọlọ́wọ́ forí ẹ̀jì yìí gbogbo sẹ́ẹ̀rí ọlọ́wọ́ máa kọ́ yín máa ṣe bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ tẹ̀sí ọlọ́wọ́ jẹ́ sọ̀kalẹ̀ sáàdì Jánnà ọlọ́wọ́ jẹ́ sọ̀kalẹ̀ sáàdì Jánnà ẹ dákun ẹ̀sìn dọwọ́ yín bẹ̀ wọn ẹ̀sìn Islam ọ̀dọ̀wọ́ yín bẹ̀ wọn ẹ̀sìn Islam ọ̀dọ̀wọ́ yín bẹ̀ wọn àdé nínú yín bẹ̀ wọn kíyàwó máa jẹ àwa mùsùlùmí láwùjọ ọ̀rọ̀ ẹ̀sìn òun lọ́kàn yín lákọ̀ọ́kọ́ ẹ dákun gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà máa ran ẹ̀sìn lọ́wọ́ nípò tọ́lọ̀ ń fi yín sí òun ẹ̀sìn pọ̀ tẹ́ ń wá ẹnu ìfẹnu kò kẹ́ ẹ máa ṣiṣẹ́ fẹ́ sìn ọlọ́run ọba mi gbé yín ga àwọn tó wá jẹ́ ọmọ ẹ̀yà wa tí wọ́n wà ní ọ̀sán àṣẹ̀mìlì tí wọ́n jẹ́ àfa bẹ́ẹ̀ bọ́dà wa Abdulkadir bọ́dà wa Abu Khalida àtàwọn yòókù náà tí wọ́n jẹ́ àfa ní ọ̀sán àṣẹ̀mìlì táwọn náà jẹ́ àfa bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mẹ́mbà bẹ́ẹ̀ táwọn náà ti dára wa bí tọ́lọ́run tàbí nábì ọlọ́run máa ń san ogun wọn lẹ́sàn-án rí ọlọ́run máa ń san ogun wọn lẹ́sàn-án rí ọlọ́run máa ń san ogun wọn lẹ́sàn-án rí bí àbá ọ̀dà àtẹ̀wá sàdúrà ìjọba tí ẹ̀ ń ṣe lọ́wọ́ yìí ọlọ́run máa fún yín sí gómìnà tọ́jọ́ gà á wá sàdúrà fún nígbà tá à ń nílùú yín tòkó wa ọ̀pẹ́ yá máa rántí gómìnà ọlọ́run máa bá a kọ́ wọn sí spíkà house of assembly ájì sábìtù ọlọ́run máa bá a kọ́ wọn máa sí ọlọ́run máa bá a dúró tì wọ́n ọlọ́run máa bá a dúró tì wọ́n níparí ọ̀rọ̀ mi mo kí gbogbo òjòkó ẹ dákun gbogbo ẹ̀ta bá fún ní lẹ́tà tí àwọn security ti dé gbogbo ẹ̀ta bá fún lẹ́tà tí gba lẹ́tà ó pé mọ̀ṣáárì kò lòun àbí mọ̀dáàkìlì àbí mọ̀álìkì tí lẹ́tà bá wà lọ́wọ́ yín ẹ má ṣe iyèméjì ẹ má bọ̀ wájú wájú kó gbogbo ẹ̀ta bá jẹ́ personalities tí a fún ní lẹ́tà tàbí invite ẹ̀ àbọ̀gba invitation ńláńlá tàbí invite ẹ̀ ẹ dákun ẹ máa bà wájú wájú kú ojú mi lè má ka yín mo lè má mọ ẹlòmíì mo lè mọ ẹlòmíì kí n má mọ fèsì ẹ mo lè mọ fèsì ẹlòmíì kí n má mọ ọkọ rẹ̀ àwọn ààyè tá a yàn fún yín ni ẹ sáà ti so lẹ́tà yín àti invitation yín ààyè yín òun lọ́wọ́ àwọn wájú yìí torí pé tẹ bá fẹ́ dá sọ̀rọ̀ abẹ́ ní tẹ́ fẹ́ sọ àbí bákàbákàbákà tá a sì pè yín nítorí ẹ̀kọ́ àtòyé yín àtìmọ́ yín àfẹ́ dààmú yín kẹ́ tó bá wa dá sí ọ̀rọ̀ ààyè yín la fílẹ̀ yìí ẹ dákun ẹ máa bà wá sí iwájú ọlọ́ba àṣàyìn lẹ́sàn-án rí ọlọ́run kò jẹ́ àrí yín pé mo sí ìjòkó yìí pẹ̀lú orúkọ ọlọ́run mo sí ìjòkó yìí lánàá Nábì wa Muhammad wasalaamu alaykum wa rahmatulah ìgbọ́dọ̀ sálámù báwọn ìdí kí bàbá mi bàbá wa tí wọ́n jòkó lẹ́yìn tí mo fẹ́ wà kàpọ́n dídàgbọ́ wọn bàbá mi aláàjì wa Abdul Aziz ayémọ̀mọ́yé ẹ̀dá fẹ́ bá bára hàn nítorí ọlọ́run ẹ bá ń gbọ́dọ̀ tóbi jàmá ọlọ́run níjẹ́ alápàdà sí ibú ọlọ́run níjẹ́ alápàdà sí ibú ọlọ́run níjẹ́ alápàdà sí ibú ọlọ́run jẹ́ mi yóò kún fún wa inú mi dùn pẹ́yìn náà ni wà ń jòkó yìí ọlọ́run bá mi sàn yín lẹ́sàn-án rí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. mo kí akántàntì wa náà tí wọ́n ń bọ̀ tí wọ́n jẹ́ manager First Bank ẹ máa wọlé ẹ máa rọra salamu alaykum wa rahmatullah. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. àkórí ọ̀rọ̀ tí wọ́n ní kí agbéyẹ̀wò al-usratu wa mukawwanatuha fi mafhum al-islam. ìdílé kí ni nǹkan tí ìdílé kó sínú táàfì lè pè ìdílé nídìílé pẹ̀lú òwòye ti islam. àkórí ọ̀rọ̀ yìí náà ni a fẹ́ gbéyẹ̀wò bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ lérí àkórí ọ̀rọ̀ yìí torí pé kì í ṣe tí ó sókun sọ́pọ̀lọpọ̀ àwa tí a wà nílùú ẹni tó ní í ṣe pẹ̀lú àwùjọ wa ni ohun tí ń ṣẹlẹ̀ ni tí kò wá wa náà sì rí lójoojúmọ́. èyí tí mi ò bá wá ṣàlàyé ẹ̀ bí èyí tí nǹkan tó rántí fi kún oníkálukú ó tún máa fi kún lọ́dọ̀ tiẹ̀ náà torí pé n tó fẹjú ni àwa abẹ́lẹ́ ọ̀nà nínú títóbi rẹ̀ bá a bá ṣe rí gbé kalẹ̀ náà sí ọlọ́run kò ṣe wá láǹfààní ọlá àti tóbi ọlọ́run àtọ̀rọ̀ èyí tó pọ̀ nínú òkè ọlọ́run àti àánú rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ṣe rí pé kò sí bá a ṣe fẹ́ lọ bá a ṣe fẹ́ kọ̀ náà ìdílé jẹun náà láti ṣe àríkọ̀ṣe torí pé mùsùlùmí làwọn ata ìjókòó yìí ìdílé wo ni al-usratul mithaliyya ó náà ní ìdílé ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ìdílé tó láṣeyọrí ni erípa àdíléhùn náà ní gbogbo àtàjókòó yìí là ń jẹ táàsì tó jẹ títí lẹ́lẹ́dá yóò fẹ́ nígbà yẹn mọ́. tó látara àdílé yìí a ní dènà pẹ̀lú gbogbo bá a bá ṣe ń lọ wájú tá à ń lọ ẹ̀yìn ìdílé kànábì náà láti mọ̀ ṣe dígí lágbè síwájú abẹ́lẹ́ ọ̀nà tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ìtọ́ wa sọ́nà. mo pín ìdánilẹ́kọ̀ọ́ yìí sí ọ̀nà márùn-ún. àkọ́kọ́ náà ni ta'riful usra fil lugha. kí náà ń pè ní ìdílé àbí ẹbí nínú èdè Lárúbáwá torí pé al-usra ó la fẹ́ fi wò ó pẹ̀lú ìpìlẹ̀ èdè Lárúbáwá kí náà ń pè bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì náà ni al-usra fil istilah lọ́dọ̀ àwọn tí wọ́n gbé gbólóhùn yìí kalẹ̀ tí wọ́n sì ń lò ó lérí ìtumọ̀ ìdílé kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta al-hadaful islami fi takwin al-usra gbogbo èèyàn ní fáyàwó olúkálukú ló ń kó ẹbí jọ èmi ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí kí ló gbúdọ̀ jẹ́ àsùntà wa níbàámu sí àgbékalẹ̀ Islam bá a bá fẹ́ gbé ẹbí tá a bá fẹ́ gbé ẹbí ró tá a bá fẹ́ pilẹ̀ ẹbí kí ni Islam fẹ́ ká wò kí ni tó gbúdọ̀ fi wà tí ó wà ń bẹ̀ láti lè mọ̀ wípé ọ̀hún ìdílé Islam nìyí àbí kí ni Islam fẹ́ mú jáde mbẹ́ ṣé kákan gbéra wa ní olé ká bímọ ká jẹun ká sùn ká jí ṣé ti Islam fẹ́ wò nù áwò al-hadaful islami kí ni àfọkànsùn Islam lórí ìdílé. ẹlẹ́gẹ̀rin mu'jizatul usratul al-muslima as-saliha al-mithaliyya kí ni àwọn àdámá tá a gbọ́dọ̀ rí níbi gbogbo ìdílé tá a bá pè ní ìdílé rẹ̀. ẹ rí i pé àwọn alákọ̀wé wọ́n máa pa àwọn ìdílé mi ní pé wọ́n ní happy home wọ́n ní happy home. tá a bá sọ báyìí kí ni tó gbúdọ̀ wà ń bẹ̀ tá a fi lè mọ̀ pé happiness ń wà nínú ilé wọn àbí òsì ń bẹ̀. Islam ló sọ fún wa kì í ṣe pé bí ìdílé yẹn bá ti lówó tó kì í ṣe wípé ọkọ ń lo mọ́tò mẹ́ta ìyàwó ń lo mọ́tò mẹ́fà gbogbo ilé lọ́wọ́ àlékún àwọn ni wọ́n kọ́ yìí ò túmọ̀ sí wípé happy home nìyẹn. Islam ló sọ fún wa. ní ìparí tó jẹ́ lẹ́ẹ̀karùn-ún al-awamilu allati tuhaddidu al-alaqati az-zawjiyya wa tufakkiku rawabit al-usra. àwọn nǹkan wo ló lè ṣẹlẹ̀ àbáwọn irinṣẹ́ wo ètò ìgbésẹ̀ bá ti ń kẹ́fín ẹ̀ nínú ìdílé ó lè ṣokùnfà kó dojú ìdílé òun kó dojú ẹ̀ délẹ̀ àbí kó tiẹ̀ ṣokùnfà kọjá okùn àlàáfíà kúrò nínú ìdílé. nùkútọ̀ eléyìí ó ṣe pàtàkì púpọ̀ torí pé gbọ́ọ̀rọ̀ ìdílé láwùjọ wa táwa wà lẹ́yìn ó ti tú akẹ́rẹ́ rí pé wọ́n jẹjọ wà papọ̀ ní.
ọ̀gọ̀rọ̀ ìdílé ti tú ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ bẹ̀ ẹ́ rí ìyàwó ẹ̀rọ kọ ṣùgbọ́n wọ́n ti fira wọn lẹ̀ nínú ẹ̀mí ọlọ́run bá kó sàríyún pọ̀ láwùjọ wa lẹ́nìí ní ìkásẹ̀ rẹ̀ ńlẹ̀ àwọn tawsiyat wal muqtarahat àwọn ìmọ̀ràn àbí àbá táàrò pé tí a bá mójútó yóò ṣàánú wa láti là wá níbi àwọn wàhálà èyí tí ìdílé wa láwùjọ táwa wà yìí tó ń fara fín àbẹ̀lọ́ nínú ìsìtòbí rẹ̀ kí ọmọọ̀sẹ̀ tọ́ wa sọ́nà. nínú èdè al-usra ẹbí ìpìlẹ̀ rẹ̀ níbi tí wọ́n ti mú nínú èdè Lárúbáwá wọ́n mú láti ìpìlẹ̀ bí ìgbà tí èèyàn fi nǹkan sí gbèkùn àsárahu ayé ọ̀yẹ́dàbò mínà lọ́kọ̀yìd ibẹ̀ ni wọ́n ti mú bí ìgbà tí èèyàn di nǹkan ní gbèkùn lọ́nà láti máa rí pé àwọn àsára àwọn tí wọ́n mú ní ìgbèkùn lójú ogun lọ́dọ̀ àwọn afọ́ onímọ̀ èdè pàápàá jùlọ lábala ilmul ishtiqaq wọ́n tírèsì al-usra pẹ̀lú gbólóhùn tá a fi sọ̀n nínú èdè wọ́n tírèsì lọ àwọn ìpìlẹ̀ mẹ́ta kan al-usra ìgbà mi bẹ wọ́n lè fún nítumọ̀ ad-dir'ul hasina aṣọ ogun téèyàn wọ̀ èyí tí ò jẹ́ kí ọfà àbí ọ̀kọ̀ ó wọlé sí yàn lára nítorí wípé ó ń dáàbò bo àjálù tó fẹ́ wá láti ta àwọn méjì tó fún nítumọ̀ al-usra ahlu rajul wa ashiratuhu eléyìí lọ́jọ́ mọ́ ìlú táwa ń ṣe ara ilé ẹni àwọn ẹbí ẹni àwọn méjì tuntun mẹ́ wípé al-usratu al-jama'a yarbutuha amrun mushtarak ka usratul atibba wa usratul muhandisin ìgbà mi bẹ wọ́n lè lo usra wọ́n ní usra àwọn doctors usra àwọn engineers ìyẹn túmọ̀ sí pé àwùjọ kan tó ṣe pé nǹkan kan náà ní gbogbo wájọ ń ṣe wọ́n á túmọ̀ pé ní usra nígbà míì kódà àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa nabat ilmu nabat wọ́n á máa lu àwọn ewé kan tó gbé species tí wọ́n bá jọra wọn wọ́n fi wọ́n sábẹ́ usra kan aláyà hàl abala bẹ̀rẹ̀ gan kọ́ ló kàn wá púpọ̀ ṣùgbọ́n al-usra ẹbí ìtumọ̀ wo gangan òun ni wọ́n fún nítorí pé tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹbí ó yẹ ká mọ̀ túmọ̀ ẹ̀ al-hukmu ala shay'in fari'un an tasawwurihi wọ́n tó sọ̀rọ̀ nípa nǹkan kan ọmọ tí nǹkan ń jẹ́ yóò sọ̀rọ̀ díẹ̀ èyí wọ́n sì dọ́kàn nínú àwọn problems tá a ní láwùjọ wa pàápàá jùlọ àwùjọ àwa mùsùlùmí àgbọ́yé wa lórí tí wọ́n ń pè lẹ́bí ó mẹ́hẹ̀ pọ̀ tó bá pé àgbọ́yé wa tó bá yanjú ni àní rí pé ọmọ mùsùlùmí kan ó kàn fọ́ ọmọ kan lóyún ló fi wá bẹ̀rẹ̀ fámìlì ìgbésí ayé ẹ rí i pé kò pèbí àkúndìlé ọmọbìnrin tí wọ́n máa fi kiri lọ wá kì í mọ́lẹ̀ tó fún lóyún tó sì wá ti pàṣẹ ìlú náà dìyàwó ẹni pé kò sí preparation fún kò sí ìmúra lẹ̀ fún pé afẹ́jẹ tààsí ìṣòwòsàn ó sì ń sìn ní àwọn eléèbó máa ń pè yẹn ní unwanted pregnancy oyún tá a fẹ́ ní ìṣòro pé ìlú possible lẹ́yìn ẹni máa wọ́n ti oyún nígbà á kò máa yẹn àwọn eléèbó máa ta àwọn ẹjọ́ púpọ̀ wọn á bá ti bẹ́ẹ̀ ṣe wọ́n fi ìfún kan gbá lẹ́sẹ̀ unwanted pregnancy ni. aláyà ha kéèyàn bá mọ̀ tí wọ́n ti ń jẹ́ family kì í ṣe bá a ṣe ń to family yìí pàápàá jùlọ láwùjọ wa lẹ Yorùbá yìí àti àfà àtàwọn kan nínú àwọn àfà àtàwọn kan nínú àwọn ọlọ́mọ kí ó bẹ́ẹ̀ bá kó 100 mùsùlùmí jọ lẹ Yorùbá ẹni kó ní kálukú wa máa sọ bó ṣe pilẹ̀ díẹ̀ kíkó wa sọ bó ṣe pilẹ̀ díẹ̀ njẹ́ máa gbọ́ ni pé bàtà àdìdọ́ wa ń skul láti bí fẹ́ǹdì ara wa àdẹ́dọ̀ òdìdè àpàdà fúnra wa lóyún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jama ajẹ́ wípé àwùjọ gan òfulẹ̀ gbàgbọ́ yé ní tẹ́ ń pè ní al-usra kódà tó fi lọ́dọ̀ àwọn tí à ń ṣàfihàn wípé ọ̀làjú ni wọ́n ìdí nìyí tó fi dẹ́gbẹ́ àkọlọ wo kí náà ń pè ní fámìlì lọ́dọ̀ àwọn ulama'u ilm al-ijtima' àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn sociologist ibẹ̀ yẹn lágbà wọlé torí pé tó bá yẹ pé ojú tẹ́lómi fi ń wo ni pé tẹ̀mẹ̀tọ́ lọ́dọ̀ àwọn àfáàlì yìí nínú ìmọ̀ ayé gan definition tán fún ẹbí
tó o bá gbọ́ yé kì í ṣe bó ṣe kó pilẹ̀ bí rẹ̀ ṣe ló ṣe pilẹ̀ mu. torí pé ibi tí al-usra tó kó sínú ó kọjá kéèyàn ó kàn bóbìnrin wọlé nígbà tára bá ṣe ọ́ kó kì í mọ́lẹ̀ kó bá láṣepọ̀ ọ parí ọ̀rọ̀ family jù báyẹn lọ. responsibilities duties àti oríṣiríṣi nǹkan tí ń bẹ ń bẹ. ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nípa ìmọ̀ sociology kì í ṣe mùsùlùmí orúkọ ẹ̀ ń jẹ́ Colin. ó ní al-usra hiya al-jama'atu allati tu'athiru ala numuwi al-afrad wa akhlaqihim min al-marahil al-ula min al-'umr hatta yastaqilla al-insanu bi shakhsiyatihi wa yusbiha mas'ulan an nafsihi wa 'udwan fa'alan fi al-mujtama'. ó ní tán pè ní ẹbí ó ní òun náà ni àkójọ kan èyí tí ó ní ipa púpọ̀ láti kó lérí ìdàgbàsókè members of the family tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ẹnìkọ̀ọ̀kan tó ń bẹ nínú ẹbí ń bẹ látòrí bàbá tó fi lórí ìyá tó fi lórí ọmọ yóò ní ipa tí ó kó lórí ìdàgbàsókè ní ti ara yóò ní ipa tí ó kó nípa ìdàgbàsókè níbi ìwọ ọmọlúàbí láti ìgbà tí ọmọ bá ti wà ní pínínsí títí dìgbà tọmọ tó ojú bọ. definition arákùnrin yìí ó kó nǹkan méjì sínú. nǹkan méjì tó kó sínú yìí òun náà ni pé ó rí pé nǹkan pè ní ẹbí ẹnìkan ò lè dá sí ló fi pè ní al-jama'a. ẹlẹ́ẹ̀kejì ọlọ́sàn-án níbi tààrí ó lọ ṣàlàyé wàzífà iṣẹ́ ó mú abala kan nípa iṣẹ́ tí àwùjọ ló fi jẹ́ pé àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n bá tún gbọ́n regulation tí wọ́n bá gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọn ò ní regulation lè kò kún tó. ṣùgbọ́n lẹ́yìn tẹ́lẹ̀ ní mú wáyé kì í ṣe gbogbo ara ló fi kún ó kàn lọ síbi iṣẹ́ tí ẹbí gbúdọ̀ ṣe. àkọ́kọ́ ó sọ̀rọ̀ nípa pé nìkan ò lè jẹ́ ẹbí jàmáà lópin. ẹlẹ́ẹ̀kejì ó ní ó gbúdọ̀ ní ipa tí ó kó lórí human development nípa ìdàgbàsókè ìtara ni àti ìwà. sòyẹn sọ fún wa pé ajẹ́pẹ́tẹ́ nìkan bá jáde nínú ẹbí kan tó ń hùwà pálapàla ẹ̀dá àlámọ̀rí rẹ̀ padà sínú ilé tó ti jáde. pẹ̀lú definition yìí yóò di kó ronú lẹ́ẹ̀mejì kó tó wo owó ìyàwó tó fẹ́. obìnrin náà ronú dáadáa kó tó wúrọ̀ ọkọ tó ń wò fẹ́. torí pé ǹjẹ́ ẹ fẹ́ gbé kalẹ̀ yìí ó ní iṣẹ́ tí ó ṣe lérí ìdàgbàsókè ọmọ àti ìdàgbàsókè ìtara àti ìdàgbàsókè níbi ìwọ ọmọlúwàbí. fáàkìlù ṣẹ́yìn láyọ̀ pé nígbà wá sára ń jọ kò síwọ́ ọmọlúwàbí lára ọkọ kò síwọ́ ọmọlúwàbí lára ìyàwó bóò ní sọ́ra yẹn ti fẹ́ ṣiṣẹ́ tó yẹ kó ṣe. kì í ṣe mùsùlùmí ló give definition yìí ọ̀kan náà àwọn onímọ̀ sociology ni. bákan náà ẹlòmíín náà tún sọ nínú wọn Bujadid òun ní al-usra hiya jama'atun ijtima'iyyatun saghira تتكون عادة من الأب والأم وواحد أو أكثر من الأطفال يتبادلون الحب ويتقاسمون المسؤولية وتقوم بتربية الأطفال حتى يمكنهم القيام بتوجيههم وضبطهم ليصبحوا أشخاصا يتصرفون بطريقة اجتماعية. أنا أعطي إنسان في بيدي أولو نعمل جماعة أنا كم ولد أجيبي أني جماعة كني is a micro society. Micro society. Òun ni jama'atun ijtima'iyyatun saghira. Odidi àwùjọ kékeré kan ni. Nítorí pé àwùjọ ńlá yìí ẹbí kọ̀ọ̀kan náà ló bí. Bí ìdílé kọ̀ọ̀kan bá ṣe rí náà ni ó determine báwo ló ṣe rí. Na'ibu zamanana wa la'ibu fina wa ma li zamanina 'aybun siwana. Nàìjíríà ọ̀dà àwọn àtàwọn àbẹ̀ ní ọ̀dà torí pé kò sí ti ń jẹ́ Nàìjíríà ju ẹbí kọ̀ọ̀kan náà ló constitute society. àfáà yìí mo pè láàfáà bí ṣe mùsùlùmí onímọ̀ bẹ̀rẹ̀ àfáà ní ní fíìlì ẹ̀yẹn náà òun sọ pé micro society àwùjọ kan tó kékeré òun ń pè ní family ó sábà máa ń wá látara bàbá ìyá ọmọ kan àbí jù bẹ́ẹ̀ lọ nítorí fi kún ni wípé ó lè jẹ́ ọmọ kan ó sì lè jẹ́ ọmọ púpọ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí òun ní min abin wa ummin
sọ̀rọ̀ bá àwọn mùsùlùmí ni alábẹ́ mi ní abin wà ummi aw akthar lórí pé àwọn olùfẹ́ ìyàwó kan ṣùgbọ́n torí jẹ ìyàwó kan ní definition ti ẹ̀ gbé wa ìgbà tó débi ọmọ ó ní aw akthar torí kó bìlífù wípé ọmọ lè ju ẹyọ kan lọ. Yàtàbàdàlú náà tó kù ó wá sọ̀rọ̀ nípa àwọn tó gbúdọ̀ máa ṣẹlẹ̀ táàmù rí nínú ẹbí tábìlì ẹbí wọ́n ó máa exchange ìfẹ́ bàbá ó fẹ́ràn ìyá ìyá ó fẹ́ràn bàbá àwọn ọmọ fẹ́ràn òbí wọn àwọn òbí ó fẹ́ràn ọmọ. Ajẹ́kọ̀dà bá rí ìdílé kan tó ṣe pé láàárọ̀ bí wọ́n bá sì nara wọn lórógùn lérí àbí wọ́n tẹ̀ ń sọ fún àfa ẹ̀mọ́lẹ̀ náà apá àfẹ́ ẹ̀ padà ló ti tó yín àfa ó ti tó ṣẹlẹ̀ mi lọ́pọ̀ ẹ̀ ń hàn lé mọ̀ ẹ̀. Ajẹ́pẹ́rú usra yẹn pẹ̀lú definition àwọn tí èsì mùsùlùmí yìí kan a lè pè ní al-usra bi ma'na al-kalima yatabadaluna al-hubb wọ́n gbọ́dọ̀ jọjọ́ mọ́ exchange ìfẹ́ táàrí pé wọ́n fi hàn ara wọn. wa yataqasamuna al-mas'uliyya wọ́n ti gbàgbọ́ àwọn ojúṣe ọkọ máa ṣe ojúṣe ìyàwó náà máa ṣe ojúṣe àwọn ọmọ náà máa ṣe ojúṣe wọn. òun tún kí mas'uliyya pẹ̀lú definition tiẹ̀. ajẹ́ wípé níbi tó ṣe pé ìyàwó tó bá ti jí jáde ńlé láàárọ̀ lóṣòdì ni ó ti lọ ta búrẹ́dì nígbà ọba tún ń bọ̀ lálẹ́ náà ni ó ya ọjà ni ó ra oúnjẹ bọ̀ bí ọba sì tún dáná oúnjẹ fún ọkọ ńlé lálẹ́ yóò jìyà ó sì ní fowó kankan lẹ̀. ìwọ ò rí pé onímọ̀sùlùmí àkàkà ó ríra rẹ gẹ́gẹ́ bí ẹni tó lójúṣe kan láti ṣe lé ìyàwó gẹ́gẹ́ bó ṣe wà ń sìn ẹlẹ́mí ọ̀gbọ̀n lẹ́kọ̀ọ́ tá a wà yìí ìyàwó lé máa sanwó lé tó bá dẹ̀ lè sanwó lé màá lọ máa sùn ta tó kọ́mọ̀ wàá sùn ta ìyàwó lè ọjà ẹ má sùn ta á máa sanwó lé. Inna lillahi wa inna ilayhi raji'un. Ajẹ́gbẹ́lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí yìí nǹkan yẹn ṣe usura nígbà ní àwọn olè expect oore kankan kó jáde nínú family yẹn. Bákan náà Gabriel Naikov òun náà ní al-usra hiya rabitatu ijtima'iyya saghira tatakawwanu min zawjin wa zawja wa atfalihim aw biduna atfal aw zawjun bi mufradihi ma'a atfalihi aw zawja bi mufradiha ma'a atfaliha. Òun náà sọ irú tó dọ̀ka kábíyèsí ti ẹ̀ di àgbà ní wípé òun establish ẹ̀ nínú definition pé a lè má rí ìyàwó gan kí family ó sì wà torí bó ṣe é ṣe bóyá nìkan léyàwó ó sì bímọ bíi mẹ́ta ọlọ́run bá gbẹ́tò rẹ̀ lé ìyàwó fayé lẹ̀ ẹni ò sì tí ì níyàwó mi òun àtàwọn ọmọ náà jọ wà nulẹ̀ ìjà lè pè é ní family wọn níbẹ̀ a lè pè é family. àbí ọkọ ti san láìsí ó kú ìyàwó ó sì kú àwọn ọmọ ìjà lè pè é ní family lérí definition wọn yìí wọn ní family náà ní àpè. nínú Islam gbogbo tí wọ́n sọ yẹn náà Islam kà kún ara definition al-usra family. akálàṣe ibi tí yàtọ̀ ti wà òun náà ni min haythul hadaf kí ni àníyàn tá a fi ṣe torí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí àníyàn táwọn fi ṣe tẹ́lá bí wọ́n léèrè wọ́n lè ní maybe because of for the benefit of humanity fanfani ayé ṣùgbọ́n mùsùlùmí ọ̀sùn pé torí ìtọ́lọ̀ àbí tá a fi yàtọ̀ náà nìyẹn ṣùgbọ́n pẹ̀lú àwọn definitions tí wọ́n mú wáyé kò fi gbogbo ara yàtọ̀ sí definitions àwọn tán jẹ́ mùsùlùmí náà nínú àwọn àfa dọ́kítọ́rọ̀ ẹ̀rọ pé àgbọ̀dọ̀ má kó obìnrin sọ̀rọ̀ yìí dọ́kítọ́rọ̀ kan Sanahu Al-Khawli obìnrin lòun ó ní inna al-usra jama'atun ijtima'iyyatun asasiyya wa da'ima ó ní dáńpẹ̀ ní family ó lóun náà ní ìkójọ àwùjọ kan èyí tó ti ṣe bá sọ pé á fi dọ́kítọ́ parí sí i nítorí abẹ́ establish family o ṣùgbọ́n ọ̀sẹ̀ kan náà láàbì ṣe o torí kìí ṣe yẹn tó bá ti di yẹn ó ti di nìka òun ti hàn yẹn. dàníyàn tọ́lọ̀ bá wá gbé tó rẹ̀ dé láàrin ẹni kọ́ra nílẹ̀ ṣùgbọ́n níyàn tẹ́ fi bẹ̀rẹ̀ ní pé ó wà bẹ́ẹ̀. ìdí nìyẹn tó lè jẹ́ pé téèyàn bá fẹ́ establish family bẹ́ẹ̀ ó lọ abroad ọ̀fẹ́ fọ́ọ̀mù ìbò kan àníyàn tó fẹ́ fi fẹ́ ni pé torí kò lè rí visa gbà àmì torí kò lè rí stay ló fẹ́ fi fẹ́ ilé ò tí ń pọ̀ sábẹ́ definition ó sọ̀rọ̀ nínú Islam. àníyàn pé mo fẹ́ fẹ́ ọ mo fẹ́ establish family tí èdè ẹ̀sìn pé gbàkan ní odò pẹ̀. وليست الأسرة أساس وجود المجتمع فحسب بل هي مصدر العقل. arábìnrin sọ pé dáńpẹ̀ ní ẹbí òun náà ni kì í ṣe pé olóbí àwùjọ nìkan bí kì í ṣe wípé ó ní ipa púpọ̀ tí ó kó lérí wíwà èmi àti ẹ ó ṣe rí. ẹbí òun ni ó mọ rẹguléètì ìwà wa èyí ó sì nǹkan mí inú ilé ìyá ọ̀sọ̀ fún àìsàn bá ìyá ọ̀sọ̀ nǹkan bàbá òní ọgbọ́n tó máa rí
wọ́n kò sákèésí sọlọ́ fi jẹ́ kọ́dọ̀ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ wọ́n jẹ́ kó yọ abẹ́ al-mu'assasatu tarbawiyya wọ́n ń pè ní agents of socialization àwọn nǹkan wọ̀nyí ibi tí ọ̀pọ̀lọpọ̀ wá ti ń kọ́ ń tá a dà lẹ́yìn náà lọ nínú al-usra nínú ẹbí tá a ti jáde nílé ẹ̀kọ́ láwùjọ àwọn ọ̀rẹ́ tá à ń kọ́ àárín ṣùgbọ́n ìbò ṣiṣẹ́ tó tóbi jù lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ kó wá wípé al-usra family kò dọ́mọ regulate ọmọdé kó tó lọ skul kì í sọ̀rọ̀ pálapàla ọwọ́ adé inú ilé sọ pálapàla òbí ó pè pé níbo ló ti gbọ́ yóò regulate yóò tún ṣe ọmọ àtọ̀rẹ́ rẹ̀ kan jọ ń rìn ọwọ́ adé akéde ẹni lábẹ́yà ló ti ń gbọ́rọ̀ yìí wọ́n jẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ má náà sọ pé mọ́sítàrù kan ni ẹbí jẹ́ láti ṣe kí ni o láti lè ṣe bọ́ọ̀tù sọ̀lọ́ọ̀kì báwo ni wàá ṣe gbúdọ̀ rí bóò ló ṣe gbúdọ̀ máa wà bóò ló ṣe gbúdọ̀ máa ṣe. tó bá rí báyìí nítorí àsìkò pẹ̀lú táwọn àfáà mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí sọ yìí nípa tá à ń pè lẹ́bí kórókálukú wá gbé lérí táwọn à ń pè lẹ́bí àti táwọn ní àwùjọ wa lẹ́nu. bàbá ò ráyè ìyá ò ráyè ṣẹbẹ́ ni tó bá gbélé oní yóò rí kó ọmọ sọ tí ò dá yóò lè kọ́ ṣàmì ẹ̀ kí ni èyí sọ bẹ́ẹ̀. al-usra iṣẹ́ ni family is a responsibility. Response is about a serious responsibility. Ó tóbi pọ̀ bí bàbá lọ́wọ́ sọ fún ẹni pé inna sanulqi alayka qawlan thaqila. Ẹ̀rù ńlá la gbélé ọ lórí o. Àpéjúwe ẹ̀ bó ṣe rí nu. Ọ̀kan náà àwọn ọmọbìnrin kan bàbá rẹ̀ mú lọ bá ní Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Ó wá nílò òjíṣẹ́ Ọlọ́run. Ọmọ mi bẹ̀rẹ̀ yìí mọ̀ forí ó yarí ó sì fàdé dé olówó ní lọ́kọ. Ànábì kí ló ṣe tí òfin ní lọ́kọ ọmọbìnrin wọn sọ fún Ànábì bẹ̀rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run. Bàbá mi ò sọ ojúṣe tí ìlọ́kọ ìgbé ẹbí dúró ojúṣe tí nǹkan yẹn kù káàtà bàbá mi ò sọ fún mi ò má. Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa ṣàlàyé fún un. Ní kúkúrú nígbà tí Ànábì sọ eléyìí arábìnrin yìí ní pẹ́tọ́ èrè òjíṣẹ́ Ọlọ́run la atazawwaj èmi ò lọ́kọ o. Tọ́yẹ́ pé ní bẹ́ẹ̀ rí ọkọjá ìdéyàn kan rọ́ gíwì téèyàn ọ̀rọ̀ wọ̀ ọ́. Wàbí táàlì tá a bá ní ká wo àwọn nǹkan wọ̀nyí láàbìrì pé amúkùn ẹrù ẹwọ́ òkèlè ń wò àwòsálẹ̀. Ojoojúmọ́ làwùjọ wọn ń bàjẹ́. Ojoojúmọ́ ni etí kò yẹ kó ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Ọ̀rẹ́ sì tó bi ju wípé ìpìlẹ̀ táǹpìlẹ̀ bí oníkà tó pọ̀. Nítòsí ìjọ owó jù náà ni pé the definition of the family nǹkan pè ní al-usra gángan àrífẹ́ majority ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó family jọ wọn ma tí wọ́n bá sì mọ́ wọn ò fi ṣiṣẹ́ sí. Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga Ọlọ́run ti kó gbogbo ẹ̀ papọ̀ nínú al-Qur'an. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ya ayyuhan nasu u'budu rabbakum alladhi khalaqakum min nafsin wahidah وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يعني متكوفة بكونفليشن في بابا من نفس واحدة وخلق منها زوجها بابا وبث منهما رجالا كثيرا ونساء أولاد. gbogbo definition family kò gbọdọ̀ kúrò ní bàbá ìyá àwọn ọmọ suratu nisa àbí òkè ìṣẹ́ wà lóòtí nǹkan ọlọ́run wa dákẹ́ mẹ́ wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham silatu rahim ọlọ́run fi síbẹ̀ kọ́mọ ìjà etí ò sì ní tí ó já ní kí oníkálukú mọ ojúṣe ọkọ mọ tiẹ̀ ìyàwó mọ tiẹ̀ ìntọ́ panípọ̀ lẹ ti ṣeré kì í sí sáwàdà ìntọ́ pọ̀lọpọ̀ ilé nílé torí ẹ̀wọ̀ ọ̀nẹ́jọ́ wíjà kí á mọ̀ tọ́kọ̀ ó sì torí ẹ̀wọ̀ àlùjánnà ọlọ́mọṣẹ́ sì ní àṣẹ́sílẹ̀ tó wọ àlùjánnà. Olóbi jẹ́ pé afẹ́fẹ́ àwọn lágbájá ọmọ ti bọ́ọ̀lù ọkọ ẹ̀ tàmàdé ń bọ́ àpẹẹrẹ ti múyàwó rẹ̀ ọ̀dọ̀ ìyẹn ń sọ̀rọ̀ ǹjẹ́ wọ́n gbàgbọ́ yé nǹkan yẹn sóyé wọn. wọn láhà min hadhihi ta'rifat gbogbo àwọn definitions yìí ń ta rímú jáde níbẹ̀ náà ní wípé ìdílé òun náà ní ààyè wasatun ijtima'iyyun yaltaqa fihi al-faqr al-'atf wal-hanan ibi tí yóò ti máa rí fọkànbalẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run bá ní àmọ́ ẹnáwó lójú ọ̀nà Ọlọ́run lóríṣiríṣi afọ́láìní lówó àgbọ́kùn ẹrú
ànábì ní èyí tó bá ná lórí fámìlì rẹ lórí ìyàwó lórí ọmọ kébi má pa wọn kán má tiraka kán má dààmú ànábì ní ìyẹn gangan àádọ́wà àjọ ànábì ní olùdarí ẹ̀ tó bí jù lọ́wọ́ ń bẹ̀rẹ̀ láàmú sí ọ̀dà níta ebi ń pàyàwó ebi ń pọ̀ ọmọ nínú ilé sọ̀yẹ́ túmọ̀ sí pé ìlẹ́bí ó tún máa ń jẹ́ kí ládé ìlú pọ̀ nítorí ṣe gẹ́gẹ́ bí ojúṣe ó sì tún máa balada sí lọ́dọ̀ ọlọ́run bákan náà yóò fún wa ní ìjáde sẹ́kẹ̀lù rauhani wà nafsani wal jinsi ẹbí máa ń jẹ́ kí èèyàn islam nínú àwọn àfọkànsùn islam lórí kálẹ́bí òun náà ní láti lè fún wa ní ìfàyàbalẹ̀ tara ìfàyàbalẹ̀ tẹ̀mí ìfàyàbalẹ̀ àwùjọ ó ń bẹ níbi kí èèyàn ó ní ẹbí gẹ́gẹ́ bá nípa wa Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ fún wa torí pọ́kàn tó bá jẹ́ látàárọ̀ ó ṣiṣẹ́ lọ bó bá rántí pé nírọ̀lẹ́ òun padà lọ lé ọlọ́ bá ṣe ẹ̀mí kẹ́tù hayati rẹ lólùfẹ́ rẹ ọ̀wọ́n bó bá ti ń délé gbogbo ìdààmú tó rí yẹn ó gbàgbé látàárọ̀ yọ ọmọ ilẹ̀ owó lójú ni pé ṣé kò sí kí ló ṣe yín wúrà ìtẹ́jú ṣe báyìí kí ló tó ju yín fi báyìí ìfọ̀kànbalẹ̀ ó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹni tí ilé ò bá dáa kò ní í fẹ́ wálé àbálágbádé ẹ̀dọ́ lé pé ẹ̀sájà àwọn ṣe fàájì ń gbàgbé ó ti mọ̀ pé ìdílé tòun yẹn kì í ṣe àwọn ìdílé tí Islam ní àsùntalé lórí ìdílé gbúdọ̀ jẹ́ ààyè ìfọ̀kànbalẹ̀ Islam fẹ́ mú ẹ jáde ńlẹ̀ kéèkó kẹ́yìn ó lè balẹ̀ ló fi jẹ́ pé láwọn ní western world lẹ́nìí ẹ̀ka gbọ́pẹ́ nìkan wọ́n bá wọnú ilé ó ti commit suicide ó ti parẹ́ kò lẹ́ni tí ń fọ̀rọ̀ lọ kò lẹ́ni tí wọ́n jọjọ jíròrò ọmọbìnrin 45 years ọmọkùnrin 35 years 40 years kò níyàwó kò nìkan ní dájí ní dásùn wàhálà wá wà nínú ìgbésí ayé wọn present cleansing technology ti dé level pé àwọn èèyàn ti design obìnrin bíi bèbí bíi robot wọ́n ti design ẹ̀ sìn bọ́ọ̀ bá ti ń fọwọ́ kan bèbí ńlá bóbìnrin ṣe máa fíìlì tọkùnrin bá ń fọwọ́ kan la bí bèbí yẹn ló ṣe máa fíìlì yẹn gbogbo bọ́ọ̀ bá ti fẹ́ bí àbùkátà rẹ lára rẹ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe máa bí àbùkátà ọmọ ṣáàjì ẹ̀ bó ti máa kó bátìrì sí ni jẹ́mọ́ ẹ̀wọ̀n bí wọ́n tún bá bọ̀ wọ́n ṣe different faces ojú ti African Chinese tẹ́lẹ̀ ó ti wá ní bóyá ọlọ́run àwọn tó ṣe wọ́n sí o bóyá ojú tí Áfíríkà lè mọ̀ wọ́n tó ojú tọmọ lágbáwá jama ìtàn bá ń bọ̀ àwọn èrò nílé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ẹlọ́kèésí wọ́n kà lọ kọ́lé ńlá kan síbì kan kò ní sí àwọn mẹ́ ẹ máa ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ńlá yẹn àbáwọn olórin yẹn àwọn nìkan ló máa gbé bẹ́ẹ̀ ó sì gba kúkú kan tí wọ́n máa dáná oúnjẹ fún wọn á lè máa gbóbìnrin wà ó síbẹ̀ ṣùgbọ́n ìyàwó wọn gángan ọ̀tọ̀ níbi táwọn èèyàn wà tí a máa tó bá dójú ẹ̀ wọ́n lọ máa ra bèbí òkú sí pé ọbí tẹ̀bí ń pa kò sí pé yọ jẹun èyí ó tún dín ìnáwó kù tó ọlọ́mọ sàánú wa EPS Islam lórí wà jọ̀mọ́ gbogbo nǹkan ẹsẹ̀ ní gbogbo technology development of technology maybe is leading to destruction ibi tí gbogbo ẹ̀ lọ ní gbogbo máa destroy ayé tẹ́yìn ò bá ti mọ ọ̀nà tó wọ́n gbà lò tí ó fi ṣe ọ́ láǹfààní bó tilẹ̀ jẹ́ pàwọn Áfíríkà àwọn negative aspects la máa mójútó ẹ wo Facebook ẹ wo internet ẹ wo gbogbo ẹ̀ ìṣèbí tá à ń lọ lẹ́nu nìyẹn èyí ò lánìyàn lérí wípé èèyàn fẹ́ rí ìfọ̀kànbalẹ̀ ó ń bẹ nínú ìdí tí Ọlọ́run fi hádàfún Islam bákan náà ìjà àwòláyé sọ̀rọ̀ kéèyàn ó bí ọmọ rẹ̀ ìyẹn náà pẹ́ nínú àníyàn nítorí pé bọ́ọ̀ bá lẹ́bí ọmọ òye wá Nabi sallallahu alaihi wasallam Ànábì ní tazawwaju alwajudu alwalud fa inni mukathiru bikum al-umama yawm al-qiyamah Ànábì ní bímá fẹ́yàwó tó nífẹ̀ẹ́ yín kẹ́ bímá irú ìgbéyàwó lọ wá ń ṣe tó ti ń sọ fóbìnrin pé ó ní bímá o màá fi ọ̀rọ̀ ọmọ kò sì gbọdọ̀ bẹ́ẹ̀ o ṣe fáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àgbọ̀pọ̀ ó pé àwọn ẹ̀ka lẹ̀ pé ẹyọkan tó o ti bí pláàni tòun ọkọ ní pé ọmọ kan ló fẹ́ bí kò sì ní sọ yẹn fún pàìnà tó ṣègbéyàwó yóò ní pẹ̀lú bọ́ọ̀rọ̀ ọ̀sẹ̀ wá sí ń lọ yìí yà á dá dúró lórí ẹyọkan o jẹ̀mọ́ sí ìyẹn lè tọ́ ọmọ kan ìyẹn lè dátọ́ èèyàn sì bí ogún ọmọ jẹ̀mọ́ tọ́lọ̀ bá ní ìwọ ọlọ́mọ kan ọlọ́mọ tọrọ jẹ lọ́dọ̀ ológun ọmọ yẹn ọlọ́wọ́ sì tó bẹ́ẹ̀
ẹ má jà á máa dictate fọ́lọ́run Ọlọ́run ló dictate fún wa látara àdéhùn yìí bíbímọ ó bẹ nínú hadafu ìsìlámù lórí kí akọ ẹbí jọ Ọlọ́run ń sọ̀rọ̀ nípa ibadur rahman nínú al-Qur'an أعوذ بالله من الشيطان الرجيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما wọ́n tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn ọmọ ìtútù ojú kọ́lọ̀ kó fáwọn. bákan náà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní idha mata al-insan inqata'a anhu 'amaluhu illa min thalatha إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يده له رواه مسلم. òjíṣẹ́ Ọlọ́run tó kóyọ̀ akójú yẹn bá fa ayé lẹ̀ gbogbo iṣẹ́ ládá ti dópin èyí tá a fẹ́ lò ń bẹ̀ nínú àwọn ládá tí ò dópin wọ́n lọ́dún sọ̀rọ̀ òun lọ́mọ rí téèyàn bá fi lẹ̀ kódà kó ṣe torí èyí ò nìkan lèèyàn torí ẹ̀kọ́ ẹbí lọ kí mi náà contribute ọmọ rí sáwùjọ tí wọ́n máa tọ́ka pé ọmọ rẹ̀ ni kódà kéèyàn má ní kankan nínú ọ̀rọ̀ ilé ayé mọ́mọ́ ní fìn àwọn ọmọ tó bí nù ká tó wá sọ dídọ́ gbọdọ̀ àkìyàmà gbogbo ọmọ tó bá wúlò nílànà tọ́lọ́hún wọ́n wúlò fáwọn òbí wọn jọ gbọdọ̀ àkìyàmà nítorí pé gbogbo ilé ìta ń sọ yìí táwọn àbá àtàn kọ́ wa náà ń sọ bá a bá ṣe ń wí àwọn òbí tí wọ́n bí wa tí wọ́n tọ́ wa síbi tá a wà ẹ̀wọ̀n mọ̀ gbà wọ́n ń bẹ láyé ní òsì láyé mọ́ bá a sọ ara àfikàn abáyé bá sàǹfààní pẹ̀lú ẹ̀ àwọn òbí tí wọ́n tú láàṣì pé kí lóòkè wọ́n gbà ládé ọ̀lọ́mọ bá wọn lẹ́nu nǹkan yẹn. jẹ́mọ́ èyí nǹkan nìkan tó lórí pé jẹ́ bímọ ọwọ́ abímọ bíi mẹ́wàá bíi méjìlá wà wò ládá tó mọ̀ jẹ́ tiẹ̀. ó ń bẹ̀rù àwọn àhẹ́dá fún ìsìlámíyà tá a fi ń kó bí lọ. bákan náà àtàáwùnù ala tarbiyatil awlad ká lè fọwọ́sowọ́pọ̀ lórí ìtọ́jú ọmọ torí wípé ẹnìkan ò lè dá ọmọ tọ́ ìyá yóò contribute tiẹ̀ bàbá náà ó lọ contribute tiẹ̀ tí ò bá fẹ́ bí nǹkan yóò lè rọrùn. nínú àwọn àdáfù ìsìlámíyà ó ní pé ká lè fọwọ́sowọ́ lórí bí a sì rí àwọn ọmọ wa bàbá ò ní máa gbé sókè kí àwọn falẹ̀ ìyá ò ní fà sókè kí bàbá ò máa falẹ̀ a gbọ́dọ̀ lè lọ kunu ká fọwọ́sowọ́ lórí pé ibi tá a fẹ́ kọ́ ọmọ ìlú nìyí ìlànà tá a fẹ́ kọ́ tọ̀ ní kì í ṣe pé bàbá ọjà àti kan yóò lórí kú bàbá rẹ ló ntẹ́mi ní fún ọ ń bẹ lọ́tọ̀ àbádáyá tí ẹ lọ́sọ̀ ńlá òwúrọ̀ níbẹ̀ ẹbí yẹn gbọ́dọ̀ jẹ́ pé àjọjọ fẹ́ fọwọ́sowọ́pọ̀ àwọn ẹbí tó bá sì rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì kí wọ́n máa ń láṣeyọrí nínú àwọn àhàdáfù ìsìlámíyà àwọn tí islam fi ọkọ̀ sùn lélẹ̀ ìpínlẹ̀ àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wa kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi òjíṣẹ́ Ọlọ́run ní wal mar'atu ra'iya 'ala bayti zawjiha wa waladihi wa kullukum mas'ulun 'an ra'iyatihi òjíṣẹ́ Ọlọ́run bá ní kó yíwa pé gbogbo wa náà ni adarajẹ gbogbo wa náà ni wọ́n bí wá léèrè bá ṣe dára wọn ẹ̀jẹ̀ sí ojúṣe ti bàbá Ọlọ́run bí bóyá ṣe ìyá náà Ọlọ́run bí ń tiẹ̀. ẹlẹ́karùn-ún al-muhafazatu 'ala al-ansab ìmójútó ìran tí ò bá sí ìdílé ni kò ní sí ti ń jẹ́ òwòlè fọwọ́ gbáyà tí bàbá mi rèé kò ní sí. إنه من الأهداف الإسلامية الثانية في تكوين الأسرة فتح مجال للأبناء لانتسابهم إلى آبائهم. ẹnu wípé èèyàn lè sọ pé bàbá tó bí mi ni ìyẹn gan tó nínú àwọn nǹkan tí Islam torí ẹ̀ gbé ẹbí kalẹ̀. kí ni ìpìlẹ̀ ọ̀hún òun náà ni al-iman billah. kò sí gbàgbọ́ náà Ọlọ́run bó ti wòye ọmọ bí wọ́n sùn bí wọ́n lára kan fẹ́ wàhálà dé wọ́n máa sákiri wọ́n máa dààmú bọ́ bá wá súnmọ́ wọn ọba pẹ̀lú tọ́lọ̀ ń jogún fún yìí kílẹ̀ tó dààmú sí afárá kan bí ọkùnrin ọ̀gbá yìí wọ́n bá yìí ti wá pọ̀ ju dúpẹ́ fọlọ́ngàn pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún yìí lágbájá tó lòun lánàá rí nílùú èbó báyìí òun lánàá tó wọ́n bẹ lórí ẹ̀gbọ́n bá nàbì sọ ni sallallahu alaihi wasallam ọkùnrin kan ló bá nàbì sallallahu alaihi wasallam ó ní inni ara fil manam anna ra'si yuqta orílẹ̀ òjíṣẹ́ Ọlọ́run mo lálàá mo bá rí lójú ogun wọn bẹ́ẹ̀ lórí ànábì fàgbọ́ṣẹ́ka Rasulullah sallallahu alaihi wasallam ànábì rẹ́rì ànábì ní sọ̀rọ̀ gbéṣù ní fi ọ́ sí òun. mo jẹ́ pé gbogbo ẹni tí ń tún àlá tó bá dá ànábì máa ń tún èyí tó bá ti burú yà ànábì ní ìgbà fún mi náà ṣe ànábì wàá sọ tó ṣe tó bá ti ṣe má sọ fẹ́ẹ́ nìkan kan mọ́. jàmáà ìdílé tí yóò bọ́ yẹn yé ẹ̀wọ̀n tó ń bọ̀rọ̀ wọn dé àwọn instances pọ̀ tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé bí ẹrú lẹ́nu débi wípé ọmọbìnrin wọn àlùfáà nípò rẹ̀ láàfà ó sì bá ogun ọmọ wọn sùn. àdúrà tá a fẹ́ ṣe ọjọ́ méjì ni
ẹ sì máa yan ọ̀kan náà àwọn ọmọ ti wá wọ́n máa ràn wá lọ́wọ́ wọ́n bá lóúnjẹ sínú ilé kankan ibẹ̀ náà ti bá àwọn ọmọ sùn bàbá àti ìyá àwọn ń bẹ lábùjá àwọn ọmọ ọkọ̀ sínú ilé nígbà tí ó tó àdúrà ó parí olú ti bí ọmọ méjì sí lórí jẹmọ́ ìfọ̀kànbalẹ̀ wà dà owó ń bẹ gbogbo ẹ̀ bẹ ṣùgbọ́n kò sí ìmánì kò sí tákùwà kò sí sọ́lá bó ti wulẹ̀ kó máa so yìí wọn ní ìdílé àkọ́kọ́ gbogbo ìdílé tá a bá pè ní ìdílé àríkọ́ṣe agbúdọ̀ gbóòórùn ìmánì lára ọkọ agbúdọ̀ gbóòórùn ìmánì lára ìyàwó bẹ́ẹ̀ sì ni agbúdọ̀ gbóòórùn ìmánì lára àwọn ọmọ wọn náà. ẹlẹ́ẹ̀kejì al-mawaddatu wa rahma agbúdọ̀ gbóòórùn pé ìfẹ́ ń bẹ àánú ń bẹ láàrin ọkọ síyàwó láàrin ìyàwó sọ́kọ àti láàrin àwọn ọmọ síra wọn. kí ni ìdíjà fi sọ eléyìí tá a bá lọ wo bánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ń bá àwọn ẹbí rẹ̀ lò tó ń ti bí iṣẹ́ tọ́lọ́run rán nàbí bí sẹ́wọ̀n ṣe tó bó ṣe tóbi tó tẹ́ ẹ pé kì í ṣe pé èèyàn nìkan lọ́wọ́ rán nàbí sí ọlọ́run tó rán láwọn àlùjànnú síbẹ̀síbẹ̀ ànábì ò fi ojú ṣe inú ilé rẹ̀ kò fi sílẹ̀ o. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti máa ṣàlàyé ìfẹ́ àti àánú tó ní sáwọn ẹbí ẹ̀ wọ́n bí ìyàwó Aisha radiyallahu anha rẹ̀ lọ́kàn wípé iye Aisha ma kana nabi sallallahu alayhi wa sallam yasma'u fi bayt kí lànà bí máa ń ṣe ìgbà mí kò ní jáde àbádúródúró ta ìyàwó Aisha qalat kana yaqulu fi mihnati ahlihi fa idha sami'a bil adhan kharaja rawahu al-Bukhari ìyàwó Aisha lánàá bí tẹ̀ rí òun tó bá ti wà nù lé mo máa ń rà lọ nù lé ni o bá gbígbá bá gbáwo bá wa ṣe kìíní gbogbo iṣẹ́ inú ilé ànábì máa ń ràn wá lọ́wọ́ nínú iṣẹ́ inú ilé. jàmáà tífẹ́ àtàánú tí ò bá sí iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ ànábì kọjá kọ́ á máa ran ìyàwó lọ́wọ́ nulẹ̀. eléyìí náà gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú àwọn ìdílé wa tá a fi lè rí gẹ́gẹ́ bí ìdílé àríkọ́ṣe. ìwọ kọ́ wọnú ilé ó sọ fún ìyàwó pé ìyẹn ló fẹ́ jẹ àtọ̀bẹ̀ ẹ̀gúsí gbogbo oṣù kúrò 30 minutes lọ. bí ṣe ń bẹ iṣu ọmọ sunkún á gbé ọmọ ẹ kí àwọn mo fẹ́ lọ kàbí pàǹtà o tó ń bá dé ìbáyánlẹ̀ o ẹ jẹ́ ẹ̀ràn wá lọ́wọ́ èmi náà ni mo ń bẹ sùn ọmọ ló tún á tún lọ tá á sì gbogbo kẹ́ ẹ jẹ́ ẹ̀ràn wá lọ́wọ́ mo jẹ́ bí ọmọ ọ̀dọ̀ tó bá bí ọ̀dà kí n wọlé kí n mọ́ bàyánlẹ̀ kódà kó ṣe kọkùnrin yẹn fún ní 500,000 kò fi ṣe yẹn kò sọ̀rọ̀ àìmọ̀ mẹ́ ó yẹ kó ràn án lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé kóbìnrin má gbọ́ yé kọ́má di pípa àtọkọ bá fẹ́ máa lọ bí sẹ́lá àrùn bàbá alágbádé ẹ̀ mọ̀ rántí sẹ́kù sí kọ́má sọ di sẹ́ ọkọ kò sí tó burú ọkọ lè ràn obìnrin lọ́wọ́ ṣùgbọ́n kóbìnrin má sọ di sẹ́ rẹ̀ aláyà ha ká máa kóbìnrin máa rójú àánú lára wa ẹ mọ̀ yẹ nǹkan bí tóbìnrin yóò sọ pẹ̀lú ìjóbìnrin tó bá sọ ìwọ sì fojú àánú fún léṣe lórí ọ̀rọ̀ tó sọ àbá àkànjọ kan kódà ìmáàmù ni ìjà yìí ti ṣẹlẹ̀ láàrin àti ìyàwó ẹ̀ bí máa mú ṣe yọ kúkú ni ìkúkú tí ó jù báyìí ojú ìyàwó ló ṣe ojú ó sì fọ́. wọ́n á máa ń ṣe àwọn ètò kan lórí rédíò bí agbọ̀rọ̀ dùn kankan jẹ́ báwọn kan ó kún ọjọ́ bẹ́ẹ̀ ìyàwó wá wá àwọn fámìlì yẹn wá lọ fẹjọ́ sùn lórí rédíò wọ́n wá pe àfa àwa bẹ̀ ẹnìkan sì ń bẹ kì í ṣe mùsùlùmí òun máa ń wá zàláàtì mùsùlùmí dáadáa wọ́n á ní àlè máa ń mú bẹ́ẹ̀ so ẹ̀ lànà bí kalẹ̀ bí lọ bẹ́ẹ̀ sùn ẹ̀ lànà bí kalẹ̀ bí lọ èyí ẹ wá ṣe èyí tí àlẹ́bí káyé sílẹ̀ rẹ̀ níjọ ní àbálẹ́bí wo sùúrù táwọn fún àwọn ò lè ṣe ọwọ́ arí ẹ̀sìn ní gbangba gbogbo èèyàn wò ló tẹlifíṣàn rahma gbúdọ̀ wà èyí ó fi rahma láwọn obìnrin lò obìnrin ó ṣèṣe kọ́ ọ̀nà ṣùgbọ́n wọn ló fi rahma bá lò torí pé tí ń bẹ lẹ́yìn nínà ìwọ náà ní àbùkù owó kan àgbàlagbà tó wọn àtọmọdé jọ ń lérí mọ́ra wọn pé ń nà ọ́ nà ní bàgbàlagbà ní ọmọ èké ọgbà sóòrí kó ojú lọ ni ojú lọ pọ̀ bọ́mọ èké bá sì na àgbàlagbà ẹ má fẹ́ra yín níbẹ̀ ọmọ èké sọ pé kó wọn nà ìjùpọ̀ ẹ̀ ṣùgbọ́n kẹlẹ́ nígbà wọn nà ìyàwó rẹ̀ sáà mọ̀ kó lè nà tẹ́lẹ̀ náà látara àti eléyìí rahma gbúdọ̀ wà ń bẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan òjíṣẹ́ ọlọ́run ìyàwó Àìṣà ni mo máa ń ṣe nǹkan oṣù màá máa ṣe nǹkan oṣù lọ́wọ́ báyìí màá wá gbé kọ́pù màá máa mu omi tí mo bá wá mu omi o ń wà á máa gbomi o fáńdé Muhammad sallallahu alaihi wa sallam kánàbí náà mu kánàbí ó wà á mu kánàbí bá ti fẹ́ mu omi yẹn
yóò wá fàyàbọ̀ òfáwò àlàmáwòdì ẹ̀fẹ́ yìí ànábì wa máa gbé ẹnu tiẹ̀ síbi ọ̀gángan tí mo fẹ́ lu sí náà ìbẹ̀rẹ̀ ànábì ó ti mú mo fẹ́ mú nǹkan kan jáde nínú ọ̀rọ̀ tí a mọ̀ pé àwọn àìsàn ń kí ànábì mi ọbẹ̀ wo ibi tó gbẹ̀rù sí lọ́dún pé bẹ̀rẹ̀ ẹgbẹ́ ń kí èyí ọ̀yẹ́ kí ọ̀rọ̀ wọn jáde nígbà ẹ̀kọ́ ẹgbẹ́ mo sì gbé fún ànábì náà sì mú ṣùgbọ́n mo bí àfíyà ibi tí mo fẹ́ lu sí gẹ́gẹ́ ó ń sọ ọbẹ̀ wo ibi tó náà gbẹ̀rù sí wọ́n máa gbẹ́dọ̀ pé mo ti ń ṣe nǹkan oṣù ṣé mo ti dọ̀tí nìyẹn jàmá ṣé o ti ẹ̀ kí ìsìyàwó ẹ̀ bára ní bàbá lọ kírun gbà mí ó ti sàlùwà látá yóò tún kí ìsìyàwó yóò tún lọ kírun ní mọ́tálásí ìwọ́n bọ́ bá ṣe yẹn ní ìgbà kí ni wọ́n pàlàpàlà yẹn láì ṣe ìyàwó tá a ṣe fẹ́ nínú mo bí ti kọjá ogun yẹn ẹgbẹ́ òkú ẹ̀yún náà ní mú àwàdà wà ìyá jẹ́ tẹ́sì ìyàwó èèyàn pé I love you kí láwọn arí lónìí ẹ̀sí ọ̀dá ni I love you. Ó lè ṣe sí àṣìbọ̀ ń ṣe sáàkó obìnrin mi ń ta. Facebook nǹkan. Gbogbo ìyẹn download rẹ̀ sọ́dọ̀ ìyàwó ẹ̀. Ní mo jẹ́ kíkì ọ̀. Ìyàwó tó ronú kó lè sọ báyìí. Ọkàn jí láàárọ̀ ní I love you. Ṣé lálàkàdà bó ló ṣe? Àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam. Ìyàwó ajá ní èmi a máa jẹ ẹsẹ̀ ẹran. Àlàáfù ẹsẹ̀ ẹran báyìí. Tí a mọ̀ pé kì í sábà sẹ́ni púpọ̀ ń bẹ̀ ṣùgbọ́n èyí ti bẹ́ tọ́lẹ̀. Òun máa jẹ́ tí a pé ó máa fi tọ́pọ̀ ni. Ó ní màá nà sáà nàbí sallallahu alaihi wasallam. Ó níbi tí mo fi ẹnu sùn náà lànà ló fẹ̀rẹ̀ sí sallallahu alaihi wasallam. Tọ́pọ̀ nàbí balẹ̀ sí láì. Khayru khalqillah. Ẹni tó dáa jù nínú ẹ̀dá Ọlọ́run. Lọ́wọ́ aṣọ pé tọ́ iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ àwọn àdúrà kan bẹ táwọn ṣe lọ́wọ́ oṣù méje ni. Àgùrọ̀ farakun bẹ bó ti wọlé ọmọ. Irú àdúrà wo làdúrà? Àwọn bẹ̀rù ọlọ́jà ní Muhammad sallallahu alaihi wasallam. So látara àjẹlé yìí inú àwọn nǹkan tó lè bímọ wá ìfẹ́ ó gbúdọ̀ wà. Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe lórí ìyàwó nìkan tó fi lórí àwọn ọmọ. Òṣèlá Muhammad jókòó pẹ̀lú ìyàwó àwọn ìyàwó òjíṣẹ́ Ọlọ́run wọ́n jókòó pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam wal hadith mukharraj fi sahih Muslim. Wọ́n ní àwọn jókòó pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam fa aqbalat Fatima. Ìyàwó Fatima bá ń bọ̀ lọ́ọ̀kan. Tamshi. Ìyàwó àṣà ń ròyìn bí ṣe ń rìn. Ó ní ìrìn rẹ̀ kò sí pàṣípà níbi ṣe rìn. Ẹ wo húsùnù tẹ̀sùmíẹ̀. Ìyàwó àjà yóò ṣàlàyé ẹ̀. Ó ní bí Fátímà ṣe ń rìn bọ̀ ọmọ ìjọba bẹ́ẹ̀ bọ̀ tírítírí lóbi ìjọ ànábì. Ó ní gbogbo àwọn táwọn sì jẹ́ ìyàwó àwọn ń bẹ lọ́dọ̀ ànábì. Kunna azwaju nàbí sọ̀rọ̀ ìdá nàbí sọ̀rọ̀ àṣà. Gbogbo àwọn tá a jẹ́ ìyàwó à ń bẹ lọ́dọ̀ ànábì. Ó ní faqala Rasulullah sallallahu alaihi wasallam falamma ra'aha bàtà nàbí rí rọ́ọ̀fà bàbíà ànábì ni máa maraka máa wulẹ̀ máa rọra. Marhaba ya binti anabi ọmọbìnrin mi máa wulẹ̀ máa rọra máa wulẹ̀ máa rọra kódà ní ẹgbàá wa hadith mi wọn ni wà qabbalaha anabi sì dìde anabi lọ kìí ṣe inú ṣe tí àwọn alárúbáwá kìí ṣe àyè kìí ṣe ọmọ ẹni lẹ́nu lẹ́ẹ̀kẹ́ báyìí àti ní bí iwájú orí ìyàwó là kìí ṣe lẹ́nu anabi qabbala rẹ̀ anabi sì wà á mú jókòó kí ni afẹ́ fún àyọ̀ bẹ́ẹ̀ ni pé tí àwọn ọmọ mi yóò mọ̀ òfin nígbà bá mi ti ní àwọn méjì mẹ́ta pàápàá lọ pé bóyá ìyá rẹ̀ fẹ́ lọ́n kẹ̀kẹ́ kára pé àti ẹ̀ ti fa yín lẹ̀ táwọn ìyàwó mi wá wà ń bẹ̀ ọmọ wọn mọ̀ fẹ́ feel inferior bàbá òun ráyè ti wá mọ̀ gbogbo àwọn ìyàwó tán kó kalẹ̀ ànábì ò sí bẹ́ẹ̀ o ànábì títí ànábì lọ pàdé ọmọ rẹ̀ Fátímà ìyẹn túmọ̀ sí pé family nínú àwọn àṣọ ìsúnmọ́ wà ń bẹ̀ òun ni rahma àánú àti ìkẹ́ bákan náà tọmọ nítorí àsìkò wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ọlọ́run bá ọmọ sọ́tì ẹ̀ náà bẹ́ẹ̀ sì máa ṣe pẹ̀lú àwọn obìnrin. ìtàrù wọ̀tẹ́lẹ̀ fi yá ilẹ̀ maslahati al-akharin fámìlì inú àwọn khasa'is characteristics fámìlì mùsùlùmí ó ní kí á máa gbégbé ká máa gbégbé sí ayé bámúbámú ni mo yó àwọn ò mọ̀ pé bí ń pẹ́ nìkọ̀ọ̀kan ìyẹn wà láwùjọ wa lẹ́nu àtàwọn ìtàn àdúrà ó wà láwùjọ wa lẹ́nu àfi tá a bá tara wa jẹ lókù àjọ ń kírun mọ́sálásí ni ìwọ ni ilé tó ti kọ́ lẹ́kọ̀ọ́ ìbáyìí ó ti lé mẹ́wàá jàmáà tẹ̀ jọ ń kírun mọ́sálásí ẹ̀wà àní mọ́sálásí lánàá láńlọ́ọ̀dù lọ́fẹ́ wá síta wọn láàrú wọlé san bọ́ọ̀sì kọta tí wọ́n lò náà àrùn rẹ̀ san ìyàwó méjì ọmọ ń lọ bíi mẹ́fà para tó sọ̀rọ̀ pé ara dá ń sọ nìyẹn àyìnbó wọn ara ní ìgbà tẹ̀ ń gbé bọ́ọ̀sì kọta tẹ̀ ló lé àwọn méjì ẹ mọ wọn ara yìí kó tó di pé mo fẹ́ yàgò kejì ìgbà tí mo parí ilé lẹ́ẹ̀kẹta ni yóò máa sọ̀rọ̀ bí ẹni wípé òun ló ń sọ àwọn ọ̀dà tó ń dà. ìdílé mùsùlùmí ẹ gbọ́dọ̀ mọ sacrifice fáwọn èèyàn ní iná bẹ́ẹ̀ ṣe ń ronú ọmọ yín ó wúlò ẹ ronú káwọn ọmọ tí ò ní tó yín náà wúlò
nítorí pé bẹ́ẹ̀ ká ṣe àwọn ọmọ tí òwúlò ní ọ̀pá àwọn ọmọ tí òye wa Nàìjíríà ní ọmọ tí ń lọ lóòbù ọmọ fámìlì yìí kan bẹ torí 5,000 naira ní òjò lọ lẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ṣe wá ẹjọ́ máa ti wíbarò alẹ́ rà wíbarò fún at least àwọn náà sọ́kù bàbá wa kékeré ọmọ tí òṣèwà ṣe yẹn báwọn yẹn bá dé náà àwọn tí ọ̀pá wọn ní àwọn tó ti wíbarò ìdílé mùsùlùmí àwọn àṣọ ìṣẹ̀lẹ̀ wípé àgùdọ̀ máa lùlù bámúbámú ni mo yọ ṣùgbọ́n nature ọba yẹn ṣe ń lọ sí àwọn development tó ń ṣẹlẹ̀ láwùjọ ó ń bì nígbà bá ti kọ́lé ìṣẹ̀lẹ̀ máa fẹ́ ṣe á sì gbé géètì ńlá sí abẹ́ẹ̀kọ́ ọparí ìwọ́n láti kọ́ jẹ́ òjìjú fẹ́ǹsì ńlá sí àákàn máa pàdé táwọn lè máa gbẹ̀gbẹ̀ ara rẹ̀ àmìta àdúgbò ilẹ̀ náà ń gbé àdúgbò ilẹ̀ náà ń gbé ní òun mo ti wà ń bí ní yóò fẹ́ tó bí 5 years ń dára yín máa ẹ̀ máa yín. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan ànábì wà níjòkó àdìsí ń bẹnu Bukhari àti Muslim ọkùnrin kan bá wá dé ó ní inni majhud ó ní èrè òjíṣẹ́ Ọlọ́run wàhálà bá mi kò sí ti ń jẹ fàársàlà ilẹ̀ àbáde nìsa ànábì wà á náà sáwọn ìyàwó sallallahu alayhi wa sallam ànábì fẹ́ kó jẹ́ fún olùwọ́ bàrá dàm ànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ nìkan àrùn ìgbà fáwọn ìyàwó mi ní pé tó jẹ́ bẹ́ẹ̀rẹ́ ìgbà tí wọ́n dọ́dọ̀ kan náà àwọn ìyàwó òjíṣẹ́ Ọlọ́run walladhi ba'athaka bil haqq ma indi illa ma kò sí kankan omi nìkan sẹ́wọ̀n kọ́rọ̀ ń fẹ́ lè gbomi lójú yẹn ẹ̀tọ́ Ọlọ́run ti wà bá láyé kò sóúnjẹ ńlé omi nìkan àwọn ìyàwó òjíṣẹ́ Ọlọ́run wọ́n jọ lóòótọ́ ni wọn ò gbúdọ̀ parọ́ lójú sọ pé omi wà ṣùgbọ́n nǹkan tó kù kò sí kankan àfa mẹ́wàá àbọ̀ dàgbà ó sì ń pẹ́rẹ́ láàfà olójú ó ń pẹ́rẹ́ láàfà olùwọ́mà ó ń pẹ́rẹ́ láàfà irú àfà olùwọ́ oníṣẹ́gi ànábì nìyí abẹ́yẹ yẹn ẹ̀jẹ̀ gbọ́rọ̀ ànábì ẹ̀ka ànábì sọtẹ́nì kan bá ń sọ ọ̀rọ̀ yẹn ó yẹ kéèyàn mọ̀ pé àbó oníṣẹ́ ṣe jẹ́ ẹ̀ńtọ́rọ̀ ọ̀rọ̀ ti kó bá àgbá ńlá yẹn gan ó ní òsì kankan àwọn ìyàwó rẹ̀ ní òsì ànábì tún ní ká tún sọ fún ìyàwó mi tí kan ọ̀bá ní ibi òní gbogbo wọn pátá wọ́n lè bí ba'athaka bil haqq kò sí kankan wọ́n fi lè bẹ́ẹ̀ sí ìlà náà omi nìkan lọ́wọ́ àwọn ilé ànábì ò torí ẹ̀ kọ́ dá wà sí ìṣègùn ànábì ń bọ́rọ̀ rẹ̀ lọ ànábì ò torí ẹ̀ kára mọ́jà máa pé ẹyẹ wa máa lọ lé iṣẹ́ pé yìí iṣẹ́ pé ẹ̀sìn làkàyè ànábì ò sọ bẹ́ẹ̀ ànábì ń bá tiẹ̀ lọ nítorí ohun ànábì wa ní tọ̀ ọlọ́wọ́ kálá fáwọn alágbàlá dànù ànábì wa tú rẹ̀ sí gbogbo jàmá ànábì wa ní man yudifu hadha al-layla ta ni ó gbọ́ ọkùnrin yìí lálejò lálẹ́ yìí. Ọ̀kọ́lá rọ́jùlọ min al-ansar ọkùnrin kan náà àwọn ansar òun bá dìde onírò òjíṣẹ́ Ọlọ́run àmọ́ àgbàlá lè lò ohun kan ọmọ bẹ́yà àkókò sílé o ṣùgbọ́n àwọn ọgbàlá lè lò bó ṣe ránṣẹ́ lẹ́nu màtọ́ ránṣẹ́ lé ìyàwó náà sọ ọmọ sí kankan lẹ́ má lè lò pọ̀ lé yìí o ní àbúrò láti wá ṣe pé àyàfi oúnjẹ táwọn ọmọ jẹ nìkan ló wà ní kó ti dábàá nítorí wà ń bẹ̀ ni pé àwọn ọmọ tó bá ti di ọwọ́ alẹ́ ní tó ṣe ní wípé àlìlíhìn máa tù wọ́n lójú máa àlálà wọn máa tù wọ́n tí wọ́n fi sùn wọ́n bá ti wá sùn oúnjẹ tó kù tí wọ́n jẹ yẹn wá gbé jáde falẹ̀lò káwa náà wá máa ṣe bí ẹni bá ń jẹun ká má jẹ kankan kálíbi yóò lè fi jẹun lájẹlò àdìsí ń bẹnu Bukhari àti Muslim ìgbà tí wọ́n wá táyé ló ń jẹun yó àlejò wá lọ sùn nínú àdìsí yẹn wọ́n ní àwọn mẹ́ta ọkọ àti ìyàwó wàgáta tọ́wì yẹn ni tọ́wì yẹn débi ń pa kébi ń tiẹ̀ fífá jẹ́ ní wọ́n kákò wọ́n sì sùn lẹ́ni tí wọ́n kánú kò láyé kàkàdé àwọn méjèèjì màtó dáhàrọ̀ ọjọ́ kejì wọn lọ bá Nabi sallallahu alaihi wasallam wọn ò tí ì sọ nǹkan kan Ànábì ní laqad ajaba Allah min sani'ikuma bi dayfikuma al-layla Ànábì ní ìtẹ́yìn méjèèjì ṣe ọmọ jọlọ lójú ló wà lálẹ́ àná wọn ò tí ì sọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìdílé mùsùlùmí ni sacrifice fún àǹfààní àwọn èèyàn mi bákan náà al-inayatu al-balida bi tarbiyati al-awlad ìdílé mùsùlùmí gidi tó jáde kọ́ sí kò sí tó lè dí wọn lọ́wọ́ lórí mójútọ́rọ̀ wọn iṣẹ́ ò lè gbà lọ́wọ́ wọn bàbá fẹ́ ṣiṣẹ́ kan bá rí pé iṣẹ́ yìí ó kópa bá àti lè mójútọ́ wọn wọ́n fi ṣe yẹn lẹ̀ àìmọ́lá lómi ọ̀tọ̀ ní tó ẹ kó máa gbé bẹ̀ torí pé bí tó ń gbé yìí ó máa pa àwọn ọmọ wọn lára ó kó lọ síbòmí ó sacrifice ẹlòmíì ń bẹ ilé tí ń gbé nítorí ó kó kúrò nílé yẹn ni pé yóò kó bá tẹ́lẹ̀ bí àwọn ọmọ wọn ló fi kúrò ń bẹ tóbi lórí ìlú ẹlòmíì ó kó lọ lóbòmí tó ń bá ń gbé bí àwọn ọmọ wọn yà fún ìdílé mùsùlùmí nìyẹn ṣùgbọ́n lè ní ṣe bó ṣe rí nìyẹn ẹlòmíì ó sọ fún yàwó mo ti rẹ́ ẹni sọ fún yàwó pé wọ́n ń bá yàwó sọ̀ náà kó ń lọ Amẹ́ríkà
ọgbà fisa lọ tì í lọ náà kí ló dé tí ẹ ti kọ́ra nílẹ̀ ni tó bá ń rí lọ ó sì máa ju nǹkan wálé díẹ̀ bí àfihàn ìta ni ó máa mójútó ma ọlọ́run ti tó kálukú ọlọ́run ti máa tó kálukú. sọ wàá gà wá ìdílé mùsùlùmí ó gbúdọ̀ jẹ́ ìdílé tó ti wípé àkọ́kọ́ àmójútó wọn òun náà ní báwo làwọn ọmọ yìí ṣe fẹ́ wúlò nítorí pé tí fámìlì rẹ fi lè ní positive effect láwùjọ nìyẹn títọ̀ mi bá rí bẹ́ẹ̀ títí ẹ rí bẹ́ẹ̀ títọ̀ rí bẹ́ẹ̀ kò ní ìdí kíjọba ọmọ ọlọ́pàá ta the more ọlọ́pàá ṣe ń pọ̀ sí sáwùjọ àwùjọ máa balẹ̀ sí ọlọ́pàá gan-an ní kì í ṣe gbogbo wọn ẹlòmíì kò lè lù gan-an ó lè gan lò náà ìdílé mi kó dáa yóò fáwọn ọlọ́pàá nísinmi àlejò àwọn èèyàn wà discipline má lọ ọbẹ̀ yẹn kò nídìí tẹ bá rẹ lómi lọ bá àwọn ọlọ́pàá lè mọ̀ má lọ ọbẹ̀ ló dájú lọ bẹ́ẹ̀ ṣe sẹ́ẹ̀kì tó bá wà discipline kò ní disturb kò ní ọlọ́pàá yóò ní ṣe wàhálà ṣùgbọ́n tí ìdílé kọ̀ọ̀kan bá ti lè wọ tí ò sẹ́kọ̀ọ́ láti dé bí ṣe máa rí nìyẹn àwa mi lò lẹ́sìn tó hádìlú alákọ̀ọ́sì sàwùjíyá àwọn nǹkan díẹ̀ tá a kàn mú wá tó dàbí ẹni kó lè máa kó bá ìdílé tí máa ń jẹ́ kí ìdílé ó dojú délẹ̀ láì rotì láwùjọ wa lẹ́yìn tọ́gọ̀rọ̀ àwọn èyí sì sábà kíyèsí òun náà la tún fẹ́ gbé ẹ̀wò àkọ́kọ́ nú ẹ̀ ìyapa àṣẹ ọlọ́run ọkọ ó mutí ó mugbó ìyàwó ń tò kòkòrò ẹ wá kẹ́kọ̀ọ́ máa lùbákẹ́ òjáde rẹ̀ gbọ́kọ̀ bá ti lọ láàárọ̀ yóò sọ fún ìyàwó pé tọ́jú ugbò tiẹ̀ lọ́wọ́ òun mú gbó bọ̀ tó ti yé káwọn àwọn òfin wa dálẹ̀ lálẹ́ káwọn bá dé wọn ó sì ṣe bẹ́ẹ̀ gbogbo ará àdúgbò ti mọ̀ wọ́n ìyapa àṣẹ ọlọ́run ọkọ ń ṣe zìnà ìyàwó ṣe zìnà ọkọ mutí ìyàwó mutí gbogbo ẹgbẹ́ ti ẹ̀wọ́ pọ̀ lẹ́kọ̀ọ́ ẹlòmíì á máa ti èkó travel lọ Sókótó wọ́n fẹ́ lọ bá yàrá dáadáa wọ́n fẹ́ lọ bá ṣe òkú ìwọ ọkọ wo ni wọ́n ìyẹn máa ń ṣe ìpínlẹ̀ màmá débi wálé Haúsá mọ ara wọn ìpá bóò lẹ́lẹ́ lọ́kọ ni àwọn náà náà yọ̀ọ̀dá bá nígbà ẹgbẹ́ ẹgbẹ́ bá bá ní ṣe àwọn náà ó bá ẹ̀wá ń lo bí jọ́ mẹ́ta mẹ́rin ní Sókótó láti Èkó káwá bá yẹn sọ̀kù irú ọkọ wo ni wọ́n láti lè rìn nísìnyí ìyàwó rẹ̀ wọn. ìyapa àṣẹ ọlọ́run nínú tí máa ń wó ìdílé ni ẹ jẹ́ ká kíyè sára. bákan náà ashaq wa adamu thiqa tíyàwó rẹ̀ láti trust yẹ tí wọn lóò trust ìyàwó rẹ̀ ìdílé yẹn ó ti ń wó ẹsẹ̀ kan ti yẹ nínú ẹsẹ̀ tó fi dúró kọ́sẹ̀ trust ara yín ó dé láti fi iṣẹ́ ìyàwó bẹ̀rẹ̀ pé níbo lẹ yà ó sì ń di nínú pẹ́sàn báyìí àwọn tí mo ń rí níbi aṣọ yìí ó dàbí kíní tó bèrè máa tọ́ sẹ́nu yẹn ó dà wọ́n hàn níbi aṣọ yìí ká ní gbogbo kíní síìtì tí mo mú lórí bẹ̀rẹ̀ ìrọ́lẹ̀ nípa ọ̀hákàrà nínú tó sì kó wa lẹ́nu tí ò jẹ́ kí nǹkan yóò fẹ́ tó jẹ́ kí ṣáàkù pọ̀ wà ádámù síkọ̀ àìní trust inú ara ẹni tí wọ́n bá sọ ọ̀pọ̀lọpọ̀ òdílé jọ kékeré díẹ̀ náà láàrin ibi tó pa àtìyàwó ti ní trust inú ara wọn kí làwọn akẹ́sí máa ń fa ẹ̀yin náà máa gbọ́ tẹ́lẹ̀ lọ́ba ní ara rẹ ní ọmọ obìnrin ò sí trust àwọn slogan tí ń wà láwùjọ wá sí tí wọ́n bá yá àfa àgbọ̀nà mo trust ìyàwó mi wọ́n kàn sọ ìrírí ayé kan fún ọ ìyàwó ta dẹ̀lílù yẹn àbá àlágbájá ìyàwó rẹ̀ ńlọ́lọ́lé babaláwo yóò kó ti déètì jọ́sẹ̀lẹ̀ ẹsẹ̀lẹ̀ gbogbo ilẹ̀ tí ìrírí ayé ti wá di Quran ó ti di hadith ẹlẹ́hà ò lè mí ṣe nínú ilé ọlọ́run ti ṣe gbogbo sẹ́ẹ̀tì olóní rédíò mísì nínú òsì yóò gbọ́ kò lè fi ṣeré àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀hà ò tọ́ sẹ́ẹ̀ mọ́ torí bó ti gbọ́ pé àpá kan náà ó fi ìyàwó rẹ̀ sóògùn owó ewu bẹ̀yẹn nìyẹn tó ń kálukú kè sára ìyàwó ló trust ẹ mọ́ ìwọ ló trust ìyàwó ẹ bó ti wù ẹ̀kọ́ mọ́ nínú àwọn nǹkan tí ó ń já okùn ìlàlàáfíà ẹbí díẹ̀díẹ̀ tọ́gbọ́rọ̀ yẹn sùn bákan náà àlìkẹ́bí irọ́ pípa ọ̀sán kárọ́ mọ́ ìyàwó rẹ lọ́wọ́ ní gbogbo ìyàwó rẹ náà kíyèsí gbá irọ́ ọba yẹn wá pọ̀ nígbà ọ̀fẹ́ fẹ́yàwó nígbà ọkọ̀ fi bẹ̀rẹ̀ náà lẹ́rọ́ pẹ̀sẹ̀ wò mí kódà ní òwò bí rí nígbà ìyàwó wọlé tán ó ní kó bí obìnrin mẹ́ta ló ti fẹ́ ọkọ̀ lẹ̀ ó sì ti níbi ọmọ márùn-ún kí ni yóò ní kó lẹ́mìí ẹ̀ sọ fún ọgbẹ́ ẹ̀ fún ọ̀tẹ́lẹ̀ pé ṣe èyàn máa bímọ kí wọ́n tó bínú sí ni orí ọlọ́ọ̀ni ṣe ń tẹ́ sọ nìyẹn àìkẹ́lì irọ́ pípa bó ti wulẹ̀ kórí ní èyí ó sòtọ́ ọ̀rọ̀ tọkọ bá lè fi ń kárọ́ mọ́yàwó lọ́wọ́ a máa já okùn
ìfẹ́. Al-intiqadu da'im kéèyàn máa criticize kó o sáà máa complain ó gbélé ikọ̀ máa gbé ó ṣe lé ikọ̀ máa ṣe gbogbo nǹkan pátá tó bá ti pọ̀ jù lọ́dọ̀ ọkùnrin ilé ayé ó so bẹ̀rẹ̀. Àwọn ọkùnrin sábà máa ń ṣe nǹkan yẹn ẹ má bínú tọkùnrin bá ti fẹ́ fẹ́ bí ìyàwó kejì gbogbo tí ò tó jà ni ó máa dọ́gbọ́n gbogbo lẹ̀ ṣe dọ̀tí gbogbo ìtàtún gbé kiri lórí tẹlifíṣàn ṣe ibẹ̀ ń jẹ́ bí dáńtò kí n bá gbé sílẹ̀ tó jáde náà. Al-intiqad ad-da'im ó ṣe nákìdù kò ní rí dáa bó bá ṣe nǹkan kan tó dáa wá ẹ̀rí kó yẹ tí mo ṣe yí dùn ó dùn náà ṣùgbọ́n fẹ́ níyọ̀ fẹ́ pọ̀ yóò tún sọ nǹkan kan tí ẹ̀mí obìnrin ó fi bàjẹ́ pé àṣà lè ṣe nǹkan kó dáa ìmọ̀ ẹjọ́ obìnrin ó kọ̀ ń gbóòlù ní ọkùnrin yóò ní fẹ́ mọ́. bákan náà adamu tazayyun wa tajammul aw qillatul inaya bin nadhafa ọ̀bùn àdáwò ni tóbìnrin bá yá ọ̀bùn àdáwò ni bọ́kùnrin náà bá sì yá ọ̀bùn àdáwò ni fún obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ọkọ ọkùnrin ó ti sí kódà obìnrin míì wá máa gbẹ́jọ́ wá àfáà pé baálé wọ ọmọ sún máa ọmọ tí ó sùn mẹ́fà kí ló dé jọba ń dọwá ní bàbá rẹ bá rí òbí àfọ òun náà mọ̀ pé ikú ṣe pé òun ò ní kó káàdà sóbìnrin máa ń gbà bí kéèyàn wọlé fẹfẹ dúró lórí fẹẹrì ẹmọ fẹfẹ ọmọ ti tọ̀ síbẹ̀ ọ̀hún abẹ́fẹ́ ẹmọ kọ́wọ́ bọ̀bẹ̀ ìjọ ọmọ ìjẹta àti ìgbéláde gbogbo onúlé ń rùn bó lòun ṣe fíìlì lọ́pọ̀lọpọ̀ bàbá lọ́nà máa sábà sùn lórí àga lòun máa sùn wọ́n sùn nínú yàrá bọ́kọ bá dẹ̀ sọ lónà nígbà tá à ń lòde ewu la bọ̀rọ̀ tún aṣẹ́ nulẹ̀ tá a bá ń lòde àgbọ̀ ìyẹn dẹ̀ ní fílọ́sọ́fì obìnrin lẹ Yorùbá alábẹ́ lọ sí ìnáwó yó ọkọ ló sọ nígbà ayé àwọn aṣọ ọ̀dà báyìí títa lọ fẹ́ lọ sí lẹ́yìn fún ta ó ṣe ṣe fún nínú ilé àwọn aṣọ bíi kí àlùbọ́sà máa rùn níbi ìwó kankan tàbí yóò máa wọ̀ ọ́nù ilé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kí ìfẹ́ kó fúyẹ́ àwọn ibi táwọn yẹn ti gbàgbọ́ yẹ wúsọ́rà obìnrin a máa wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àfọwọ́ kan ọmọ India ni bọ́bá ti jáde ńlé tí àwọn rẹ̀ wẹ̀ láàárọ̀ yóò tutù wá ránṣẹ́ lé pé òun fẹ́ sáré wáyé ní aago 12 ìyàwó òun ó tún wẹ̀ yóò fi lọ́fíńdà sára tọ́ba ti ń sílẹ̀kùn báyìí òórùn lọ́fíńdà yẹn kọ́kọ́ ọ̀kọ́ gbà àwọn adáwà ajọ́ ọmọdé náà wọ́n tẹ̀lé ìwé ìkọ̀ọ̀mọ̀ ẹ̀kọ́ ọ̀gbọ̀n tọ̀m̀tà wọlé ìtàlẹ́kàlà àdùnsí tọ́ba ṣe tán yóò jáde ọba sọ fún wa pé tọ́ba tún dìrọ̀lẹ́ yóò tún wẹ̀ tọ́ba tún dalẹ́ tó fẹ́ sùn yóò tún wẹ̀ ẹ dákun sọkùnrin yóò àmọ́ òwúta ṣùgbọ́n ìyàwó tó rí pé gbogbo ẹ̀ náà bí iṣó kankan ló jọ máa ẹnu àti lè sọ fún pé ẹnu yín rùn yóò di wàhálà ẹ̀ tí ẹ̀ kí ìṣe yàn ọgbọ́n mi ò láìkẹ́ ẹni kí lẹ́lẹ́kọ̀ọ́ fẹ́ràn rẹ̀ tí wọ́n á gbogbo ẹyin ló ti wọ́ yìí a máa dín ìfẹ́ kù tí ìfẹ́ bá dẹ̀ sí lè wà kò sí tí ò ní gbà lọ́wọ́ ọkọ rẹ̀ torí pé fẹ́yìn ni ó máa gùn láti fi ṣe nítorí ẹ kó ṣe fún un. bákan náà al-badā'atu wal-fuḥshu fil-kalām kí obìnrin máa kókó yasa níbi ọ̀rọ̀ àbíkọ́kùnrin náà ó yasa ètí lórí máa wọ yẹn àwọn bàbá ńlá rẹ̀ wọ́n kọ́ lórí bẹ́ẹ̀ ni ìdìbò àwọn ọmọdé àti lọ mú iwá lóko bàbá ńlá bàbá ẹ̀rọ mọ́tò rí àwọn ọ̀rọ̀ báyẹn ọ̀rọ̀ tí ò dáa àbíkọ́bìnrin náà máa sọ̀rọ̀ àṣà aláìníṣẹ́jú kọ́kọ́ wọlé kọ́bìnrin wa ń da tó ń sọ fọ́nà àbí alágbẹ́ wọlé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí dáa ẹ̀wọ́ ló dé ká má tó sọ̀rọ̀ náà ẹ̀ mà lẹ́wọ̀ rà wọléwọlé lójú gbogbo dáláàdì náà ní tí mo kọ́ sọ yìí agbótọ̀ ọ̀dà àdúgbò ló sọ wọ̀ lọ́lẹ̀ gbogbo àwọn nǹkan yẹn al-badā'a wal-fuḥsh àdúà lílẹ̀ kú sọ́nà méjì ad-du'afu al-iqtisādi wad-du'afu al-jinsi economically ló bá sówó lọ́wọ́ wàhálà máa ń ṣẹlẹ̀ inú òdìlé wọ́n béèrè ẹ̀fà nípara wa nípara yín ẹ̀fún kankan lẹ̀ ẹ̀fẹ́ká wà lóò fún ni èèyàn bẹ̀rẹ̀ ọkùnrin ní òwúra rẹ̀ lẹ́ni tí ó yẹ kó bọ́ bàdà kankan bákan náà wal-jinsi sexually lọ́kùnrin ò bá lè súnmọ́ bẹ̀rẹ̀ dáadáa ọ̀tọ̀ ní pé kò lè ṣe òkú lẹ̀ lẹ́tọ̀ọ́ kó níyàwó aslan nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ẹgbẹ́ lọ wípé ìsúnmọ́bìnrin ẹ̀ bọ́bá súnmọ́bìnrin lẹ́ẹ̀kan báyìí yóò kú tún dẹ̀ yóò kan àbólé yóò máa bẹ obìnrin ìpẹ́ dákun ọmọ ọ̀gbádùn ẹ̀ẹ̀kan ẹyọkan yẹn gan òun ti lọ rí dókítà òun sì ti mọ òògùn tó ń lò kíní yẹn máa ń àfẹ́tì
tọkùnrin yẹn bá ń sọ pé àwọn náà ẹ máa róbìnrin mi tọkùnrin bá ń sọ pé àwọn náà fẹ́ ṣe ìyàwó kejì ìyàwó lónìí yẹn wọ ẹ ti máa mọ̀ sí mọ̀rọ̀ ẹ jẹ́ jókòó ààrẹ ẹ jẹ́ ìwọ náà ọ̀dà ẹ̀fẹ́ bá manage alọ́mọdé òkèlè manage ọ̀rọ̀ ìdílé rẹ̀ bá manage rẹ̀ bó ṣe rí mu olùtúdì rẹ̀ wò. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé ya ma'ashara shabab man istata'a minkum al-ba'a falyatazawwaj. Báà yẹn méjèèjì ó kó sínú bẹ́ẹ̀ láwọn afọ àti sọ. Agbára àti lè gbọ́ bùkátà àtagbára àti lè sọkọ fún obìnrin. Ìwọ́n tó bá ti kórìí bá dámọ̀ràn méjì o ẹ̀jẹ̀ àmọ́ manage ara yín báwọn. Al-iqtirab at-tawil 'an al-usra kéèyàn ó fi lélẹ̀ ránre kò wálé níbo láti rí mọ́mọ́ tún ní lẹ́gbẹ̀ẹ́ bọ́lá sí kan bẹ̀rẹ̀ ló gbà kò ní wálé ni àwọn bá ṣe ọlọ́run lọ ní o. àbọ̀ kàkàdédé tíráfù ọlọ́ọ̀lú èbó ọlọ́lọ́dọ̀ gbà ó lọ́wọ́ wálé nǹkan ò fara rọ ọmọ sì ń sọ́ọ̀gù lọ́wọ́ ní ìjọ wo ní ẹ̀ wálé ọmọ ń sọ́ọ̀gù lọ́wọ́ ní ìyàwó sì wálé ìyá máa ṣokùnfà àwọn an-nushuz kóbìnrin má gbọ́dọ̀ sọkọ lẹ́nu tẹ̀kìlífù záwọ́jú bí wọn la yòókè gan nàfàkà gbèrò bọ̀rùríyá kóbìnrin máa la àwọn expenses ìnáwó kan lé ọkọ lérí tí èdè ẹ̀ sọ̀rọ̀ yàn bàbá ló kú yìí gbogbo àwọn àbúrò mi àwọn ọkọ wọn ra màálù bẹ́ẹ̀ tí ẹ̀ lè ra màálù bó lè 50,000 ẹ fún wọn yóò wá fún ogun mọ́ ọkùnrin yẹn lọ́rùn àwọn fámìlì ẹ̀ náà tún wá máa kọ́ òkè tí wọ́n ti sọ fún yín wọ́n ti máa sọ ọkọ wa owó ilé ìwé ọmọ la sọ fún àti ìwé owó ilé la sọ fún àti ìwé ìyún ọlọ́run ní máa ṣe ṣùgbọ́n lè jẹ́ kókó náà ọkùnrin máa gbé òun ò rò pé ìyàwó yìí ó lè bá ń kalẹ̀ so irú àwọn nǹkan wọ̀nyí bákan náà tadakhul aqarib az-zawjayn fi shu'un az-zawjiyya al-khassa bila haja kí àwọn fámìlì ọkọ àbíyàwó kọ́ máa kojú bọ àfíàsè ọkọ àtìyàwó lẹ́yìn lójì a máa gba ìdílé jẹ bákan náà adamul mu'ashara bil ma'ruf bayna az-zawjayn kí ìbágbépọ̀ àlàáfíà kó má sí láàrin ọkọ àtìyàwó ó pọ̀ jù báyìí lọ pẹ̀tù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà má bá gbé ọ̀kan wa náà a sọ̀rọ̀ lórí ẹ̀ níparí àwọn ìmọ̀ràn àbí àwọn mùtàhát tàfi ń wọ́ àkọ́kọ́ nù ẹ̀ ní تفهيم الأبناء والبنات الهدف الإسلامي في تكوين الأسرة قبل بلوغ سن المراهقة أو الرشد. àwọn ọmọ ọkùnrin àtọmọbìnrin sex education kájẹ kan mọ ẹni tí nǹkan pè ní mo fẹ́ lọ́kọ mo fẹ́ níyàwó mo fẹ́ gbé ìdílé kalẹ̀ ẹni tó kó sínú kájẹ kan understand ẹ̀ kó tó lè kọ́ ọmọ ẹ̀dá màtúọ̀ kájẹ kọ́ wọn kán mọ̀ túmọ̀ ẹni tí ń jẹ́ pé ẹbí mo fẹ́ gbé sọ̀rọ̀ kalẹ̀ ká kọ́ àwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin ká lè mọ àwọn challenges tó wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì targhibu shababu fi nikah wa tahdhiruhum an zina bi jami'i wasa'il mumkina kí á encourage káwọn èèyàn máa tètè marry kí á sì discourage zina gbogbo ọ̀nà tí yẹn fi discourage zina ká sàmùlẹ̀ lójú kòkò láti máa lọ níyàwó. ìwọ́n tọ́lọ́ ń bò láti owó ọ̀fẹ́yàwó kò sówó ní èlò nípìnlẹ̀ gbà owó ńlá lè yàn ṣe o torí kò sí fún ẹni ẹni tó fi máa ṣe sí náà káàkiri kò náà ti níyàwó ó náà lè ti ní sense of bearing responsibility. bákan náà alḥafu ala ikhtiyari zawjayn ala asasi din wal khulq ma'a i'tibar al-asl wa sharaf. kí á máa ṣe àwọn èèyàn lójú kòkòrò pé tá a bá fẹ́ fẹ́yàwó ká ṣẹ̀ṣà ìyàwó àkọ́kọ́ lórí ẹ̀sìn àti wọ́mọlúàbí ká ṣẹ̀ṣẹ̀. bákan náà àwọn kan ń bẹ náà bàbá wa máa ṣe níjọ́ ohun táwọn èèyàn kà fún mọ́lẹ̀ ìyẹn já máa kà fún torí ọlọ́run àwọn wo náà bí ọ níbo ló ti jáde àwọn wo ni wọ́n bí ọ níbo ló ti jáde ó ṣe pàtàkì púpọ̀ nítorí wípé ẹ̀jẹ̀ a máa ràn lédè àyèdè bá ṣẹlẹ̀ àwọn àgbàlagbà ó lè pé séèyàn bí kò séèyàn gidi kankan nínú fámìlì wọn ní sáà ní pèjókòó káyọ̀ ẹjọ́ ọ̀rẹ́ bàbá alágbájá àwọn náà ń tò gbogbo lẹ́gbẹ̀ẹ́ bí nínú ẹlòmíì ńkọ́ àwọn náà ní máa mu tí ó dòní ni wọ́n á fọkọ̀ gbé dòní rà kò tún sẹ́yìn òfin fámìlì wọn mẹ́ni. látara àdìrẹ́ yìí i'tibaru al-asl wa sharaf agbọ́dọ̀ máa kíyèsí ìpìlẹ̀ yìí ká ṣe pé kọ́ ọmọ kan mẹ́nìkan wá bínabínà bẹ̀rẹ̀ tó fẹ́ fẹ́ ilé níbo náà ti bí àwọn wo ló bí àwọn wo lè yàn tá a lè kà fún èèyàn nínú ibi tó ti jáde. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin iqamatul muhadarat wan nadawat
واستخدام الوسائل الإعلام على توعية المسلمين مفهوم الإسلام ومكافنته. bákan náà kí a máa ṣerú ìdánilẹ́kọ̀ọ́ báyìí lóòrèkóòrè lórí ní báyìí ni àbí lórí rédíò àti tẹlifíṣàn láti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa pàtàkì ìdílé nínú Islam àti ojúṣe tó kó sínú. ẹlẹ́ẹ̀karùn-ún tanzimul majlis qada'i islami يتكون من العلماء الأكفاء وأئمة المساجد لينظر في القضايا الأسرية في أوساط المسلمين ويوجد الحلول المناسبة لمشاكلهم الزوجية. kí á ní ó ṣe é ṣe kí ẹ ti wà lẹ́kọ̀ọ́ bí tí ó bá sì sí bí ìṣẹ̀rí àpọ̀jù kékeré tí ó wà tí ó kọ́ àwọn ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbẹ́ kì í ṣe pé ká fi muhadat ká fi yan àwọn èèyàn síbẹ̀ rárá kì í ṣe pé ará àdúgbò wa lélẹ̀ ará ìjẹ̀mọ́ wa lélẹ̀ àwọn àfáà tí wọ́n nímọ̀ nípa ṣẹ̀ríà àti àwọn ìmáàmù mọ́sálásí torí pé àwọn náà súnmọ́ àwọn èèyàn ká constitute bí ìjókòó kan tí èdè bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ká lè rí gbé lọ síbẹ̀ kí wọ́n lè bá wọn yanjú ẹ̀ kí wọ́n sì tún dá wọn lẹ́kọ̀ọ́. ìyẹn gbúdọ̀ wà kì í ṣe pé ibi tó gbúdọ̀ wà gbúdọ̀ jìnnà tó gbúdọ̀ wà accessible sáwọn èèyàn tó bá kéré ṣe ládùúgbò kọ̀ọ̀kan kó máa wà nítorí pé obìnrin míì tó bá bá ọ yóò sọ nǹkan míì ẹgbẹ́ ní ìṣẹ̀rí àmì ó yẹ kó fọkọ ìgbálẹ̀ ṣùgbọ́n tí wọ́n lọ́wọ́ ní fọkọ ilé ṣùgbọ́n dá pé wọ́n constitute ìjókòó kan níbẹ̀ náà ti sọ pé ìwọ ọkọ tó ń ṣe yóò dáa báyìí ni yóò mọ enlighten àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ láti mọ ojúṣe wọn ọkọ míì ti bẹ̀rẹ̀ bá ránṣẹ́ sí nǹkan míì ti ń ṣe kó mọ̀ ló fi ṣe ìjókòó yẹn ó lè dá lẹ́kọ̀ọ́ láti fi kó mọ tí ó yẹ kó ṣe ní ìparí. agbọ́dọ̀ fìlọ̀ tahdhiru bi'afli al-iman wal ma'rifa min al-muslimin an tazwij banatihim al-kuffara min an-nasara wal yahud ma'a bayan al-ahkam al-mutarattiba alayhi fi ash-shari'ah al-islamiyyah. agbọ́dọ̀ kìlọ̀ fún gbogbo àwọn mùsùlùmí tó ṣe kọ́rọ̀ òye tí wọ́n ń so ìdí ọmọ àwọn obìnrin fún Christians. Fátímà lọ́mọ Joshua lọ́fẹ́ ilé rẹ̀ náà sì wá ṣe ìtakókò ìdí kó tó pé àwọn apá síbẹ̀ nǹkan burúkú ni o. haram èèwọ̀ ni kọ́mọ obìnrin mùsùlùmí lọ́fẹ́ Christian èèwọ̀ ni káwọn afọ máa ṣàlàyé ẹ̀. ọkùnrin ló lè fẹ́ Christian kódà àgbà wà níyànjú bẹ mùsùlùmí pa àwọn tó dá o nínú mẹ́wàá méjì lórí ṣe. ṣùgbọ́n kí a wá sọ ìjọ ọmọ obìnrin fún Christian ẹsẹ̀ ló tóbi ni o ẹ̀dí káàrẹ̀ láìsí ní àwọn èèyàn tó pẹ́lú mi ò rí sí tó burú o lè ní màmá tó bí ìyá mi gan Christian gan ni nígbà tá a bá tó fẹ́ ọmọ tí wọ́n tún wọ́n ara wọn náà nù. eléyìí ni ìmọ̀ràn tí àkíkásẹ̀ mọ̀kọ́lá yìí àbẹ̀lọ́wọ̀n bá ń sọ bẹ̀rẹ̀ létí àwí. نسأل الله سبحانه وتعالى أن يجعله في ميزان حسناتنا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. عليكم ورحمة الله. Olùkọ́ fún Ọlọ́run bá subhanahu wa ta'ala adé ṣe ìgbé àti ìgbé fún ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam ṣe rí àsìkò kò ló lásìwájú Ọlọ́run bá Ọlọ́run sọ nípa àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ àlọ́gbà Muhammad sallam ó ní máa ká ní ìdíyàn Madina tó máa hawlaha من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنه لا يصيبهم ظمأ ولا مخمصة أبي Ọlọ́run kàgbọ́dẹ̀ ní pé kò sí ẹ̀wọ̀ àníláàgùn kan tàbí kí ògbẹ́gbẹ́ wá tàbí ká ní ìwọ̀nlá kan pẹ̀lú ìjókòó tá a bá jókòó yìí akọ́nà kó fi sọ́lé san rí Ọlọ́run sì nìkan wọn ní ẹ̀san rí àsìkò táwa lóyún sìn Ọlọ́run fífi àbẹ́kà sí gbogbo ìtàmà lórí ayé wa Ọlọ́run àgbà ní Ìbàdàn torí pé kí n mọ sọ bẹ́ẹ̀ mo lọ sí ibẹ̀ yẹn sí tí mo ń bọ̀ mo rí àwọn páàkì amusement parks tó pé ibẹ̀ náà wọ́n ń lóòdù ara wọn lọ pé àwọn ṣe kérésìmesì àbí wọ́n ti ń pè àbí bẹ̀tì àwa sọ pé rárá o tọ́lọ́pàá lọ́ máa lọ ṣe tí àdúgbò Muhammad lọ́sàn lọ́ máa lọ ṣe ṣé àwa lọ lọ́sàn ni kò ní lọ lásán ṣé a máa fi wéra wọn a lè fi wéra wọn kó ṣe kọkàn náà Ọlọ́run àgbà ní ìbára fún wa ọlọ́dẹ̀sẹ̀ ló kún ọdẹ ìfẹ́ nìkọ̀ọ̀kan wa Ọlọ́run fi àlùbáríkà sí nínú gbogbo tó ta máa lórí ayé wa ọlọ́dẹ̀ kápẹ̀lẹ̀ ọlọ́ba ní mú mi ní òdodo ẹ jọ̀ọ́ ṣe tọ́pì kan fún mi ẹ tó yẹ kó sọ wọ́n wà lórí ìjókòó yìí mo dẹ̀ gbogbo tọ́pì tó wà nílẹ̀ ó ń surprise mi pé èlé ló ń ṣùsì fún èmi torí pé sì ń pẹ́ mọ́ ìròyìn ní sì ń bí oníjì àwọn méjì lọ́wọ́ pẹ́rẹ́ mo ní lápá wá mo dẹ̀ ní yóò bá
àwọn oníjì Yorùbá lọ. so káwá sọ pé kéèjì ní kí wọ́n mú tọ́pìkì pé tọ́pìkì tí ó lágbára díẹ̀ jù nínú ni ẹ jọ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí á fún mi pé gbogbo obìnrin tó máa gbọ́ wá sí mi yìí sìn àgbà ni kó máa ṣe fún mi kó má ṣe pé fún mi. gbogbo ọkùnrin tó bẹ̀ máa gbọ́ ọgbọ̀ dáadáa kẹ́ni tó pé kò ní ọ̀pá ẹ̀yìn tó strongi kọ́ lọ ṣe decision kó fẹ́ lọ fẹ́ yàwó kejì yàwó kẹta yàwó kẹrin torí iṣẹ́ ńlá ni. alákọ̀ọ́kọ́ fada bismillahir rahmanir rahim wassalatu wassalamu ala ashrafil mursalin sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim taslima ṣe rí ọ̀rọ̀ káfẹ́ ìyàwó méjì káfẹ́ ìyàwó mẹ́ta káfẹ́ ìyàwó mẹ́rin ọ̀rọ̀ tó ti wà ṣáájú kí ọlọ́pù tó gbé àlọ́gbà Muhammad sallam dìde rẹ̀ adínà àwọn àlọ́gbà ọlọ́pù tó gbé tó fẹ́ 100 alẹ́ wúrí nínú àwọn àlọ́bì náà tó kọ́ fẹ́ rẹpẹtẹ àlọ́gbà Muhammad sallam dẹ̀ nìyẹn tábà kọ́ kágbọ́ ìyàwó tálọ́gbà Muhammad tó fẹ́ ó fẹ́ mẹ́tàlá tó pé tábà ká máa sọ̀rọ̀ ìyàwó ọ̀tá Islam wọn bá bẹ̀ wọlé fún sí Islam lára àmọ́ bàtọ́ ló máa dá ọlọ́run Kùránì yẹn bá gbọ́ Kùránì yìí dáadáa ọlọ́sọ pé ma kana nabiyyin min harajin fima فرض الله له سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا àbí ànábì Muhammad kò ní ṣọ́ọ̀sì níbi ìfọ́n bá ṣe ní ọ̀rọ̀ ọ̀yàn lé lórí ọlọ́pọ̀ ṣe lọ́nà lẹ́nà fẹ́ má fẹ́ àti látọ̀dọ̀ ànábì Muhammad látọ̀dọ̀ lọ lórí ànábì Muhammad Islam ni kò lè ní ṣọ́ọ̀sì lórí ẹ̀ that is number one yìí fẹ́ lọ níbi àwọn nǹkan tí ó dá lẹ̀ níbi pé ọ̀rọ̀ káyọ̀ máa dá ìdákúdà kalẹ̀ lórí pé ànábì ṣe fẹ́ ju ìyàwó kan ṣe lọ rárá òkè ìfẹ́ lọ níbi yẹn àmọ́ kò tó fẹ́ ṣàlàyé ni pé ó ti wà ṣáájú ànábì Muhammad Islam àrínú àwọn ànábì ọlọ́ọ̀bá ànábì sọ̀rọ̀ àlẹ́ ìsọ́tò wàsálàm wà ní hadith níbi la tufanna laylata ala mi'ati imra'atin àbí ó wà nínú hadith rẹpẹtẹ pépé ní gbọdọ̀ yàtọ̀ ṣáà ìdíyẹn kí mo fẹ́ wí ṣe rí Islam gbà tó ń dé tábìlì Muhammad sọ̀rọ̀ tó lọ́n gbé dìde ó wá ṣe ètò ẹ̀wọ̀n sẹ́yìn àrínú àwọn sàbẹ̀ ìlànà ìdààmú ẹ̀ àsàkọ̀fì wọ́n bá ànábì Muhammad Islam tó ń sọ pé òun wá ṣe Islam àdúgbò ẹ̀bẹ̀ lọ́dọ̀ pé obìnrin mélòó wà lábẹ́ olóhùn ní obìnrin mẹ́wàá ló sọ pé òun ní lọ́wọ́ àdúgbò lè sọ pé rárá o kó lọ wá bó ṣe máa ṣe bó ṣe máa select láàrin mẹ́rin báyìí kó select mẹ́rin kó dẹ̀ fi àwọn yòókù lẹ̀ ẹni fún mi ní wàá sọ̀rọ̀ àdúgbò ẹ̀fọn jẹ́ fẹ́ẹ́ sọ̀rọ̀ Harris ó wá gba ìfọwọ́dọ̀ àdúgbò Muhammad sallam lọ́tún bí lọ́dọ̀ pé ìyàwó mélòó ló ní ó ní mẹ́jọ àdúgbò ní lọ select mẹ́rin láàrin wọn kó fi àwọn yòókù kalẹ̀ torí pé ètí Islam tó gbé kalẹ̀ ní pé a gbọ́dọ̀ ju mẹ́rin lọ tó bá dẹ̀ ti di mùsùlùmí ó ti kúrò fi sílmi ká fata ìpínlẹ̀ ọkùnrin tó ti ṣe ìtàn ẹwọ Islam ló di ń di ìfowópamọ́ wa tó ti wọ́ àwọn Nàìjíríà ni àkíwọ̀ Islam ló di dé Nàìjíríà wọ́lá àmọ́ndàbẹ̀ pẹ́tọ́ pé ní omi ìdíbàbẹ̀ wọ́n náà fún bíbàbẹ̀ wọ́n yóò rí dán yẹ tẹ́kùn ló bẹ́ẹ̀ lọ dálíkà sẹ́bíìlà àwọn sọ pé yes ìtọ́wá please wa nínú Islam la máa mú ìtọ́wá kọlu ní tẹ̀sí wa àmọ́ sọ pé yes àbí tẹ̀lé ní àwọn òsì fún àwọn tó tẹ̀lé ànàdà Muhammad sallam wọ́n sọ pé wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilayka al-masir la yukallifu Allahu nafsan illa wus'aha laha ma kasabat wa 'alayha wọ́n sọ pé agbọ́ àgbàlẹ̀ olóògbé Islam ònìyẹn Islam fún Nàìjíríà sí agbọ́ wa qalu sami'na wa 'asayna àwọn kò ló sọ bẹ́ẹ̀ ní Kùránì ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀ wọ́n lọ́ba ìyẹn tí alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ń bẹ̀ òun náà ni pé ṣe rí ọ̀rọ̀ ká sọ pé a fẹ́ ìyàwó rẹpẹtẹ Islam ní ọ̀dẹ́ ìfún wa fún bùkátà ẹ̀ ń bá ní bùkátà sí ọlọ́yìn ọ̀dẹ́ ìfún kì í ṣe pé ọ̀rọ̀ pé ó mú mi mò ń ṣe rárá o ó jẹ́ kó gbádùn bùkátà ló pé ọlọ́ba sọ ní Kùránì pé wà lán ìràgbọ́ ayé kankan nínú èdè lárúbáwá ẹgbẹ́ gbọ́lápá dáadáa even in English we are having it and say no I think the difference between no and never. وَلَنْ تَسْتَطِيعُوا You can never láyé lè ṣe kò ṣe ṣe fún yín أَتَعْدِلُوا بَيْنَ النِّسَاءِ وَلَوْ حَرَصْتُمْ ibi kẹ́ ṣe déédéé láàrin àwọn obìnrin ìbá jẹ́ pé ẹ̀ṣojú kòkòrò àṣedéédé tó sọ pé